mo sọ pé bó ṣe wà yìí tọ́nà ẹlẹ́ẹ̀kejì ló ń lọ yìí o. tọ́nà ẹlẹ́ẹ̀kejì báwo mi ò tí ì tà látàárọ̀. ṣé kò ṣe kó lọ sùn lé ṣá. sùn lé. wàhálà tí mo rí ń diṣẹ́ yóò ti pọ̀. ẹni tó bá máa do inú àpáta ní tèmi rẹnu àti o. kí ló dé tí yóò gbọ́ òun olójú òfin ríran ọwọ́ ayé wà lára bọ̀bọ̀ ẹ̀ náà. ẹ má wọrí mi ò gbélẹ̀ mọ́. ẹ gbélẹ̀ mọ́. ṣé bẹ́ẹ̀ ni lè sọ pé ẹ fẹ́ dalẹ̀ ní oníṣẹ́ ká tó máa lọ. mi ò gbé ilẹ̀ mọ́. ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá rí akólẹ̀ wà ní kan wá kó ìyẹn máa lọ́n tì yín. mo ti débí ọ̀rẹ́ dì. kọ́sítọ́mà dáadáa ni dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni dáadáa ni. nǹkan táwa fún challenge ń lo àyè. ọkọ ọmọ mi tó wà Nàìjíríà òun ló dé. the boy is so brilliant. èwo ni wèrè gan pa ẹ jẹ́ ká tún gbogbo wèrè lẹ̀ ká tó tún ṣá o. bí mo ṣe lọ ni mo ṣe bọ̀ kò sí bí mi ṣe bẹ̀ wọ́n tó. kí ló dé kí ni mo ṣe. èmi ò ríro báyìí kan ní ká lọ gbìyànjú ajé wò ni. ìgbà tó dẹ̀ bọ́ sí ẹnu kí n padà sí iṣẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ wọn kò kú lé mi ń díẹ̀ kẹ̀kẹ́ tí mo dẹ̀ fi ń dalẹ̀ nù náà kò ń ṣe kó mo gba installment. mo sọ ayé ẹ̀ ò ní yá. wọ́n ṣe ni. ìmọ̀ wọ̀lú ẹni rẹ̀ lọ ọ̀rẹ́ mi ti yá ẹ̀. ó ti kó gbogbo àwọn nǹkan tó máa pò gbogbo àwọn nǹkan tó máa pò àwọn nǹkan mi ò mọ nǹkan tó ń pè mí mo ṣàmọ̀ pé gbogbo ẹ̀ ló wà nínú drink tó gbé dání. tí ayé tá à ń gbé nílé ibi inú fún àyà fún ni màdámù ọ̀rọ̀ yóò ṣe bíríìdì tí ọlọ́lọ́mọ tí Jacob nù bẹ́ẹ̀ bí ó ṣe fún yín. Are you that weak? Oh, tí ẹ gbọ́wọ́ ò ṣe kankan, ó dẹ̀ nẹ́, ó dẹ̀ fi àpàṣẹ gbogbo ara báyìí. Ṣé kí n máa sanwó fún olóṣó níta kí n máa sanwó fún wọn láti fi bá wọn sùn nígbà tí mo níyàwó nílé? Tọ́wọ́ ṣe bọ̀yọ̀ láyà mi, ìdájọ́ ti dà. Ẹ̀jẹ̀ ń dá ọkàn mi o, kọ́mọ mú òkè dání, mo filẹ̀ fún, èmi mo nìsàlẹ̀. Ẹ̀jẹ̀ ọba wà ń bẹ̀, èmi mo ní, gbogbo ìgbà tó bá dẹ̀ tún mi ni mo máa ṣe, tí n bá ṣe ọmọ àlè ni mí. Ṣé mo lè mọ ọjọ́ ọ̀gì lára àárọ̀ báyìí? Kó wọn lára yín pé kì í ṣe exercise o. Ọlọ́gàn fún mi lára bọ́dì bíi ti sàn ní adé ni gbígbé èsè dè. ní bọ́dà. ṣé bí mo dágbére fún yín lánàá pé mò ń lọ pàtí. kọ́kọ́ wọlé náà kọ́ bá ń ro ẹ̀fọ́ kó o sì gún yẹn sí. mi ì fẹ́ iyán ríro iyán gúngún mo fẹ́ o. mo ní kọ́ wọlé kọ́ fọ́ gàrà. ògùn kì í gbé kí n wọ yàrá wọn ni. ẹ fọ́ ti gun ojú ẹ̀ títí yóò ojú ẹ̀ bọ́lẹ̀. ṣé ni wà òkè. ọ̀ọ́ tó kọ̀ wọ́n kì. tó fẹ́ lọ fáánù tà. ọdẹ òun tà. You're stupid. ẹ tẹ rọra ọtẹ kí ló dé gan. kí ló kọ ẹ sọ ọ̀rẹ́ bóyá máa gbé aṣọ lójà bọlọ àbúrò rẹ ṣe ẹni. ẹ máa wo omi ọjà ní bírèkì àwọn tẹ̀fẹ́ táwọn tó ní bọ́sẹ̀ ìyẹn kọ sí. ohun dọ̀rọ̀ bó pamọ́ yẹn o ó pamọ́ o gèdèrè ní níwájú olúwa olúwa ń wo gbogbo ẹ̀ ohun tó rò gbogbo ohun tó rò bẹ́ẹ̀ nìkan ò rí gbangba gbangba ni. Gbàṣọ́ kan bẹ lókè fàṣẹbí gbàṣọ́ bẹ lókè wà kẹsàn-án ìwà rẹ̀ o. Kò sóhun tó ṣe tó gbé kò sóhun tó gbé lábẹ́ ọ̀hún. Àgbọ̀nsẹ̀ ìkàmùdù ń faraya àgbọ̀nsẹ̀ ìkàmùdù ń ṣe wo. Ojú olóko kàndùkàndù láti wá tó lóko. Gbàṣọ́. Inú orí ń dùn nígbà tójò ń payọ̀. Inú orí máa ń dùn nígbà tójò ń payọ̀. Orí máa dùn láyọ̀ ojú oorun
máa tó dé. Orí máa yọ̀ láyọ̀. You go kill them today. What's happening? Stop. Come on. Kí ló ṣẹlẹ̀? Guys, what now? Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Don't start. Who them be? They won't kill us. No. Who born them? Who them be? No, Talk that now. That for you, babe. But that for you, babe. Ikú pa. Ó máa ká ní. Abẹ́ mo come for you. Máa gbé wá ṣẹ́rí ibi tá à ń lọ ní ò jẹ́ ká lè dúró dè wọ́n but mo mọ̀ pé very soon wọ́n máa débi. Kẹ́dẹ̀ máa wo gbogbo oko yẹn gbogbo ẹ̀ pátá ni mo ti ro ó ti mọ́ dáadáa nǹkan tẹ́ bá fẹ́ gbìn síbẹ̀ gangan ni kẹ́ wá sọ báyìí. Ìjọ má bínú ṣé ìwọ mọ̀ pé obìnrin ni ẹni ó ṣe jẹ́ gbogbo ṣe ọkùnrin ló máa láìkí láti máa ṣe dẹ mọ́mí ẹ̀yin ò kí ń bá sọ̀rọ̀ ni. Àǹtí ó ti mọ́ wa lára ó ti mọ́ ara kò dẹ̀ kí n fi nǹkan kan ṣe wá. Darling, lórí ọ̀rọ̀ tí mo bá yín sọ nípa ọmọdọ̀ mo feel pé ìta àkókò fi ń wọ ọmọdọ̀ káàkiri ṣe jẹ́ ká mú un ọmọ yìí wà very hard working then kò dẹ̀ ní difficult fún mi láti understand. But ṣé o rò pé òun nìkan ló wà lọ́dọ̀ yẹ kájú wọn máa ẹ̀pù mọ́ mẹ́rin náà. Inú wọn gan máa dùn tàbá mi sọ́dọ̀ a máa run school dènà ṣe bá máa tọ́jú ẹ̀yìn nígbà tí wọ́n ṣe pé fẹ́ fi ìyà jẹ. Ok, máa rò tàbá délé jẹ́ kí n rò think about it. Madam, ẹ ṣe bá a dúpẹ́ lọ́wọ́ wọn o, wọ́n fún wa lówó. Ẹ ṣe o, ó dàbọ̀. Bọ̀dà ó dàbọ̀. Ẹ rọra máa wà wọ́n díẹ̀ díẹ̀ ṣe gbọ́ bọ̀dà. Ó dàbọ̀. Ó dàbọ̀. Díẹ̀ díẹ̀ o.
wọ́n bẹ̀rẹ̀ sí mi receive call mo sọ fún dádì bẹ́ẹ̀ mi lọ wọ́n dà mí lóhùn wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí mi receive call I'm going I'm sorry orí fóònù. kí ló ń ṣe léyìí kí ló ń sọ náà èwo ni wèrè. èmi kò sọ fún new sign ìwé dédé ẹ̀ náà bẹ̀rẹ̀ sí mi ṣe é gara. kí ló kọlu ẹ gan kí ló ṣe ẹ fẹ́ kí n sọ ẹ gbálẹ̀ ni à ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ń sọ pé ṣé o máa mú gbó. rárá o mímọ̀ sọ fún new sign bàbá bẹnu ẹ̀ àdúrà ẹ̀ dé ní ft mẹ́nu ẹ̀ sọ́kalẹ̀ mi sọ fún wa ẹ̀ má ṣe bá a dùn ní korodu o akí wọn bá dé wọ́n ti ṣe dédé náà àwọn yàbọ̀ àwọn OPC dédé wọn ti rẹ̀ náà tún o ẹ̀ sì à ń bọ́ àwọn bá dó wọn ti sá lọ o. ọlọ́bẹ̀ nílé yìí o àlàyé jẹ́ káwa máa lọ tí dáàdì bá ti dé kó pè wá. kọ́sẹ̀ yìí máa wọ bẹ́ẹ̀ ọmọ ayé kó mọ̀ bẹ́ẹ̀ òwúrọ̀ tó ti jẹ́ mọ́tọ́lá ìgárá tọ́kì wà níbẹ̀ jọ wà níbẹ̀ wà níbẹ̀ mọ́tọ́lá you are not getting any younger o. wá ọkọ ẹni rẹ̀ jẹ́ sọ́fọ̀ ò má ṣe kiri ò má fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn rẹ̀ jẹ́ sọ́fọ̀ ò bá níbẹ̀ rẹ̀ jẹ́ sọ́fọ̀ túṣu wọ́n sì túmù rẹ́ẹ̀nì ó dá Bímbọ́ Thomas Amẹ́ríkà ló ń bímọ sí ó ti padà sí Nàìjíríà náà yìí sọ́fọ̀ Amẹ́ríkà dédé náà rẹ̀ jẹ́ sọ́fọ̀ ẹni rẹ̀ jẹ́ sọ́fọ̀ súnmọ́ mi Adùnní Bísọ́lá Badmus wo aya rẹ̀ bó ṣe ft rẹ̀ every level 330 room lọ kí mo tún rẹ̀ kó tún ṣe é ṣe mo ṣe tútù rẹ̀ yẹn àmọ́ ní àwọn rẹ̀ ò bá níbẹ̀ díje sọ́fọ́ dídí wọn kún wọn ti balẹ̀ níwájú náà kó rí wọn náà dídí wọn rẹ̀ sọ́fọ́ àwọn fọ́gùn tẹ́lẹ̀ ìwọ dúró máa pa ẹ ìyá ẹ ò ní dúró tán dídí wọn rẹ̀ ṣe kiri ọtí kò bàtà gogoro wọn bẹ̀ sùn wọn náà ọkọ mi where are you going are you coming by sweetie pẹ̀lẹ́ orun ọkàn ìwọ náà ṣe kiri padà sí ilé ọkọ. ó ń gẹ́tì ẹni yàn gàmí tẹ́ wo dédé bó ṣe ń ṣe ó má padà rẹ̀ lọ́jọ́ kan. something dey worry you for head you dey craze kí jọjú ẹ olóyìnbó kó máa run down. ó ní ọ̀dẹ̀ máa wo dédé náà wọ́n ti lápá o ilé ìṣòro kan níbẹ̀ o. bọ̀ jẹ́kújẹ́ kó yàrá ìṣòro kò gbọ́dọ̀ bọ̀ 30,000 for your account o èlè rí kọ́bọ̀ o wọ́n ti lápá. Madam, ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ wá dá sí ẹ má bínú sọ́fọ̀ mo disturb me for the first time ẹ jọ̀ọ́ yes ẹ káàbọ̀ yes ma ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Mọ́tọ́lá ń fẹ́ sọ́sà ẹ sá àwọn ń gbìyànjú lórí Mọ́tọ́lá o àwọn máa ń gbìyànjú dédé bẹ́ẹ̀ ṣe ń náwó bẹ́ẹ̀ ṣe ń ná ara agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú ẹ mà ní jàṣà sọ nítorí sọ Mọ́tọ́lá ẹ̀ ń wọ̀ ẹ̀ sẹ́wọ́n sọ fún no má deny àwọn ft men rún kò dé ọkàn yẹn ga náírà bẹ́ẹ̀ ti báyìí rẹ̀ jẹ́ kó dẹ̀ jẹ́ owó ẹ sọkọ́kẹ́ fún ẹ ní àkáǹtì 5,000 máa fún ẹ èsì bó ṣe lè jẹ́ 20 million 5,000 ọwọ́ rẹ̀ yìí èkejì 100% ọ̀hún pè yín ẹ̀ má máa kó gógódù sùn ẹnì fún ẹnì owó dédé bútù rẹ̀ bàtà rẹ̀ kún bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ní fóníyàn náà bọ́t kókó rẹ̀ jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Mọ́tọ́lá mo náà ṣe dé kò ṣáà dáàdì jáde wọ́n dàgbére mi a máa ń ròmù bọ́ rẹ́ ẹ máa bọ́ Mọ́tọ́lá sọ̀rọ̀ ẹ máa bọ́ Mọ́tọ́ sí madam ẹ náà lè dáná ẹ máa bọ́ Mọ́tọ́lá sáré ìwà ròmù wù ìwà ẹni don't care anymore ẹ care anymore. Mọ́tọ́lá bẹ́ẹ̀ ni sà. ó kó ọkùnrin wá sínú ilé tèmi. àwọn ft mẹ́mọ́ ṣe gàrè mi sọ yìí mà sí bàdó mọ̀ ní Kòròdú àìdèdè náà má ti yanjú àwọn ẹran dé ìwọ́n sọ fún àwọn mi ṣe bàdó èmi mọ̀ sọ fún bàdó ẹ̀ mi ṣe bàdó yes sir àmọ́ sàkẹ́rẹ́ àlọ́ sàjẹ́ kí n máa advice wọn. shut up ìwọ o fẹ́ advice mi. sorry to say sir. sorry. Jídá o kì í má mọ̀ ọ̀dọ̀ ẹ̀ kó máa sọ. Gídá báwo ni ṣe máa ló fẹ́ máa advice ọ̀gá fún gbọ̀ngàn. ṣé nínú bíbélì àwọn ará ẹ̀ka bíbélì ṣá ọlọ́run ní advice ẹ̀ máa. Gídá wá níbi for the first time o máa gbà mí lórúkọ. Gídá ṣe é ṣì lọ́rọ̀ tí ilé bá dá ló máa ń ṣe kiri. ó ti yé mi wọlé ti ń lẹ ó ti ń dára Gídá ó ti ń dára ó ti yé mi má wọrí dédé ọ̀rọ̀ àjọ náà sọ ó ti yé mi Gídá.
Adó Èkìtì ẹni rẹ̀ jẹ́ sọ̀rọ̀ ní àwọn ní máa dáàsì ní Adó Èkìtì àwọn tí mo gbé ẹ̀sìn pé ẹ̀ káàkiri ká má wọ̀rí tí mo sọ fún ọ pé tí àmọ́ ẹ̀ dáadáa má wọ̀rí dídá ọmọ indọ́sírì ọwọ́ rẹ̀ rọ ní. In fact ẹ̀gbọ́n mi kó máa rí bẹ́ẹ̀ máa ṣe èrò yẹn kò rí bẹ́ẹ̀ o. kò dàbí ti tẹ́lẹ̀ nǹkan ti change o ò ṣe o ò jẹ ni lórí ọ̀rọ̀ Ọmọ́tọ́lá yẹn ẹ wo mi ì lè mú lọ o mi ì lè mú lọ rárá the best thing kó sì wà ń bí kẹ́ sì wò ó dáadáa mi ì lè mú lọ pẹ̀lú gbogbo àwọn ìwà yẹn kó wá máa lọ ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó ẹ sì wò ó dáadáa kẹ́ monitor dáadáa bóyá ó máa change tó bá change mo ready ebi gan ti sọ fún mo ti pè é personally pé tó bá ti change èmi àti àjọ máa lọ but pẹ̀lú gba ìwọ wọn wà tó wà lọ́wọ́ yìí láyé mi lè mú lọ o. má ṣe yẹn àbúrò. Ọmọ́tọ́lá mo ní láti rí mo fẹ́ bá yín sọ̀rọ̀. ṣé ìwọ ń gbọ́n ní àbó ń gọ́ sí ṣé o rí àlejò wájú mi ni. ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ wà important. Can't that wait? Must it be now? That's me now. Why? Ẹ̀gbọ́n mi ó lóun fẹ́ rí yín ẹ lọ rí. má dá ọmọgọ ilé lóhùn jàre ọ̀rọ̀ tóun fẹ́ sọ kò lè dúró. Can't that wait pé ká fi parí ọ̀rọ̀ wa. Ṣé ẹ fẹ́ kí n sọ lójú wọn. ó máa ṣe ó yá sọ nǹkan tó bá fẹ́ sọ. I need a gun. What? Ìbọn. Àwọn ọmọ kéékèèké àwọn náà oppress mi ní ìgboro òde mo rí èèyàn tí bàbá mi jẹ́ ká ní mo níbọn ni màá ti gun gbogbo wọn down. Ọmọ́tọ́lá ìbọn la máa ń sọ̀rọ̀ èyí ẹ̀gbọ́n mi ṣé ń gbọ́ ó lóun ní ìdí ìbọn. àbúrò ṣé kì í ṣe pé ogun ìdílé ń bọmọdé ìjà because tógun ìdílé ò bá bàjá kò ní dúró síwájú mi kó sọ pé I need a gun àwọn kan ẹ̀ press mi can you imagine definitely oní cycle mo ní láti gbé ẹ lọ sí Yaba ọmọ Yaba àpòsí oní ìdẹ you have problem. ó ti yé mi kò ń ṣẹjọ́ yín ṣé nítorí ìyàwó yín tẹ́fẹ́ Ayọ̀mídé òun lẹ́ ń kó gbogbo wọlé lórí eléyìí tó yẹ kẹ́ fi tọ́jú èmi ẹ̀ tọ́jú mi mọ́mí mi tó dẹ̀kun ni o òun ló fà á ẹ wo orí ìyá mi á lè dá fún gbogbo yín. Ọmọ́tọ́lá wá náà wá Ọmọ́tọ́lá ẹ̀gbọ́n mi. ṣé ọmọ tẹ ní pé ó máa tẹ̀lé mi lọ lélẹ̀ ilé tó bá wá dé tó bá dọ̀hún ṣé ló máa gán gbogbo wọn dáhùn ni. ẹ mójútó ẹ jọ ẹ mójútó gidi gan ni. ètò torí Ọlọ́run bó tiẹ̀ jẹ́ ṣọ́ọ̀bù kékeré kan kó rẹ̀ mi kó máa tajà ń bẹ̀ etí kó máa jáde ṣe gbogbo bàbá ẹ̀ ló máa ń pè mí tó máa ń fi fóònù disturb mi ọ̀rẹ́ mi wá kí mi wá bá mi ṣeré ńlé mi ò rí ibi lọ ilé wà bọ́rìn ó ti sú òun ó ti ṣe ó ti mọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo bẹ̀bẹ̀ ni. ọ̀rẹ́ àfi bẹ́ẹ̀ ni kò rí inú mi mo ti sọ fún chief kó jọ nítorí Ọlọ́run kó jẹ́ kí n máa ṣiṣẹ́ kí iye jókòó sílé kásòkà jẹ́ enterprises lólúwẹ̀ ìgbà ó lè yàn ní tóbi kalẹ̀ ìyẹn ló jẹ́ kọ́mọ wọn lè máa sọ̀rọ̀ sí mi níṣẹ́ ló rò wípé gbogbo bàbá òun èmi nìkan mọ̀ ọ́n náà ẹ jọ náà ẹ jẹ́ kí n máa ṣiṣẹ́. wo Ṣayọ̀ má dá ọ̀rẹ́ yìí lóhùn kí ló tún fẹ́ iṣẹ́ wo ló ń wá kiri kí ló fẹ́ tí mi ò fún owó wà ńlẹ̀ náà kò sí nǹkan tó béèrè tó bá fẹ́ kí n fi kún owó òun máa fi kún allowance náà so èmi ò rí reason tó fi fẹ́ ṣiṣẹ́ and that aside tí òun bá lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ tó dé lálẹ́ ta ló fẹ́ máa dáná fún mi ta ni ó máa tọ́jú mi nílé mo béèrè ní o. wá ẹ̀rí yẹn sọ lápá kan nípa ti oúnjẹ sísè yẹn ó ṣe kókó tó rẹ ní láti máa jẹun ní àsìkò but nǹkan tèmi ò bá suggest ní ibẹ̀ yẹn ni pé bóyá kẹjẹ́ kó gba ọmọ ọ̀dọ̀ tó lè máa assist ẹ̀ nínú ilé ẹ mọ̀ irú ìgbà tóun bá ti lọ sí ṣọ́ọ̀bù yẹn ọmọ ọ̀dà máa ṣiṣẹ́ nílé tó bá dẹ̀ dé á wá ṣe ìtókù ẹ mọ̀ ejò tó yọ Ọlọ́run kó ṣàkàn máa rí nǹkan fi pa wọ́dà kó kàn wọ́n àjókòó sílé ni. ọ̀rẹ́
àfi bí ẹni pé o mọ nǹkan tí mo fẹ́ sọ gangan ìwọ náà mọ̀ pé mo ní ìdọ́mọdọ̀ mo ti bá wọn sọ kọ́ ló ń jẹ́ kó gbọ́ yẹn ni kó jẹ́ kí n gbọ́ ọmọ ọ̀dọ̀ ọmọ ìyá yẹn mo dẹ̀ fẹ́. ok no problem kí n gbọ́ ọmọ ọ̀dọ̀ ló máa dáná fún mi. mi ò ní gbé ìṣe mi fẹ́ lómi ọlọ́run jẹ́ kẹ́ lómi gbà ṣe mi ṣe kò ṣe pọ́ mọ́ ó kàn mọ́ máa assist mi nínú of course I will be doing the cooking. ok tí o bá gbọ́ tèmi ní gbọ́ títí ẹ. ok no problem. ọ̀gá mo ti ṣetán sá. o ti ṣetán. ok fine. Ṣayọ̀ ẹ máa bí mi ta wà á tẹ̀lé. All right darling. Okay, take care. Yeah. ẹjọ ẹ má gbàgbé mi lẹ́yìn ọmọ pẹ̀lú ẹ̀dẹ́sìn oúnjẹ mo ti mí ìsọ̀njẹ oúnjẹ gbogbo ni o àǹtí ó dàbọ̀. No problem. kò sí wàhálà kó tẹ́kì ẹ̀jọ̀ má gbé wọn sáré jù o. ọ̀rẹ́ yes sir. ìwọ àti driver yẹn ti ṣeré jìnnà gan. kò ń ṣe bẹ́ẹ̀ he's a nice guy ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni. he's a very nice guy. ẹ bọ̀ ṣé o wá ń ṣe oúnjẹ tiẹ̀ lọ́tọ̀ nílé. oúnjẹ sí gbogbo ilé oúnjẹ lòun náà ń jẹ báwo ni màá ta lòun tí mo fẹ́ ṣe oúnjẹ fún personally. torí bó ṣe sọ̀rọ̀ tó ń ṣe ó dàbẹ̀ ni pé ó ní special food kan tó wá ń ṣe. òun ni chief o dẹ̀ sáré sọ́nsọ̀ dẹ̀ búyọ̀jú. ẹ̀kílẹ̀ tó ń kára mú rubbish. ẹ̀rẹ́ mi ọmọ ẹ̀ wà fáìn gan. nǹkan tó wá fáìn kan kí wọ́n tó gbọ̀ngàn. ojú àwọn èdè ìgbà ìgbà tó jẹ́ jẹ́ ìgbóhùn tí wọ́n lẹ́nu wọ́n máa ní fẹ́ kí síbẹ̀ ìlú kò dúró sí o ṣó ti gbọ́ ọkọ̀. kí ló wá dé tẹ̀ ń sunkún. èkó tá à ń mú lọ a lè fìyà jẹ ẹ àbí ṣé kó ṣe máa fara ròyìn. irọ́ kò ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi àti ẹnìkan náà ni mo wò pé mi nìkan ló máa kù ni kò ṣe bẹ́ẹ̀. àbí ẹ fẹ́ kó lọ mọ́ ni. ó máa lọ. ẹ mọ̀ kankan èmi ń ṣe ìlérí fún yín bó ṣe ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀mẹ́ta láàrin oṣù a máa yọjú sí yín ṣé yẹn wà òkè. ẹ̀kan tiẹ̀ ti tó ẹ̀kan ti tó. It's all right. ó yá wa lọ pé báàgì ẹsẹ̀. wọ́n mi ẹ̀ má sọ fún un ẹ̀yin tó lè wà máa kí wa lẹ́kọ̀ọ́ mọ́ mi. ṣòfò ìwọlé ó yá sí kíní my friend. ìwọ lọ́jọ́ kò síwájú. wá wọlé èkó dùn. ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ojú òní tì yín ẹ ṣé ẹgúnlẹ̀ láyọ̀ o àmì ọlọ́jẹ́ o. ọkọ mi ṣe jẹ́jẹ́ ṣó ti gbọ́ wọ́n sì bó ṣe fi lé sí o ṣọgbọ́n ó dàbọ̀ bàbá mi ẹ bá mọ ọkọ tuntun. jẹ́jẹ́ ẹlẹ́jọ́ ni a máa sin ẹ lọ. ojú ẹ̀ mẹ́rin ajútẹ́ ni ìrọ̀wọ́ kélé náà tán what a rubbish. no sórí bí ilé ẹ̀sìn tó bá ìwọ́n tó bá handle rẹ̀ kẹ́fù ó lè fọ̀ tó yẹ tó bá fẹ́ fọ́ ọkàn wọn rẹ̀ máa nù ní then sórí gbogbo compound yìí ó gbọ́dọ̀ máa make sure pé ó neat because ọ̀gá òkè like compound bá dẹ̀ tí ó dẹ̀ mọ̀ pé wà lára ṣe sórí angle tó wọ̀ tó bá fẹ́ lọ síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí n máa mọ̀ because ajá wà ń bẹ̀ yìí ajá bá dẹ̀ jẹjẹ kò kàn mí jẹ́ kí wọ́n lọ fi room ẹ̀ kọ́nà tó ń wú lọ́kọ́ ẹ̀ ibi tí room ẹ̀ wà ní. surveillance ẹ jẹ́ wà ní. ìwọ máa lọ sí room ẹ̀ tó bá ti gba kọ́nà ẹ̀ ń wọ̀
jọ màá tún máa rí ẹ níta. surveillance kiri problem rẹ gangan ìfẹ́ kó ṣàlàyé kiri problem rẹ gangan ní ọmọdé má kọ́kọ́ dé ní wọ́n dé ọ̀gá mo pé wọ́n fúnra mi ọmọ rẹ̀ dé ìrún ẹ̀ mú bọ́yè o spirit mi ra picture mi wà in fact mo fọhún mo like rẹ̀ mo kó jẹ wọ́n dẹ́ sọ fọ́ kí mi ni mo sọ fọ́ mo like rẹ̀ mo fọhún mo fẹ́ máa fẹ́ mo dẹ́ ṣe sọ mi mo dẹ́ sọ fọ́ mo ti gbọ́ wọn gbà wọ́n dẹ́ sọ fọ́ àwọn àṣẹ wedding ẹni sọ fọ́ ṣé mo mọ sọ fọ́ mi gbọ́dọ̀ disappoint ọmọdé mi disappoint ìwọ wa dé ṣé ẹ̀tọ́ rẹ̀ àná ti sọ fọ́ mú ọmọ kákàkiri ò bẹ̀rẹ̀ sí ń fi angle to angle ìwọ ìjẹ́ kámẹ́rà máa àbí wọ́n sọ fọ́ ẹ̀mú angle yẹn mú angle tọ̀hún yẹn kó bẹ̀rẹ̀ sọ ilé ajá kó sọ fọ́ kó sí ẹ̀ ṣé ìwọ onẹ́tọ̀dán. ṣó ti sọ̀rọ̀ tán. mi sọ̀rọ̀ tán inú ọ̀rọ̀ bá má sọ kó sọ. bí mo ṣe fi kọ́ńpáàdì wọn yẹn ó tún bá a. ó bá di mo mọ̀ ẹ́ dáadáa. ẹsẹ̀ ni èèmọ̀ ẹ̀ yẹn kó má sọ déédéé nìyẹn èèmọ̀ ẹ̀ ní industry igi dá mọ̀ ẹ̀ ẹsẹ̀ ni èèmọ̀ déédéé nìyẹn èèmọ̀ ẹ̀ gig mọ̀ ẹ̀ 100% bá o mọ̀ ẹ̀ déédéé nìyẹn èèmọ̀ sọ̀fọ̀ kó o ti jókòó sínú mọ́tò àì bẹ́ńsà ṣé o máa fẹ́ yìí kó má sọ̀fọ̀ káwọn ọmọ jókòó àwọn origin ọmọ sọ̀fọ̀ kan lára wa ìjọsìn ìjókòó ní ẹ̀ ọmọ 15 ọmọ kọjá ẹ̀ ká sọ̀sà mo ní kí wọ́n á kí yẹn déédéé nìyẹn èèmọ̀ akéwèjọ of industry òun rò jẹ́. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí tọ̀gá bá ti mú ọmọ ọ̀dọ̀ mi wá. máa ní kàn sọ fún ẹ kó máa mú kí kọ́pà ṣùgbọ́n. irú àwọn ọmọ ìgọ́gọ́rù mi ń fọhùn ọmọ máa mú ọmọ kan ìjọdọ̀ kó mọ ọmọ kiri mi lè wà òkè. ṣé mo máa ṣe kákàkiri yẹn kí ìwé kúkú dé wàá ṣẹ́jú sí next location ọwọ́ rẹ̀ àti máa bọ́ kítọ̀hún dé ọwọ́ inú vẹ́sàrà àti máa bọ́ kítọ̀hún ti dé inú vẹ́sàrà àti máa bọ́ o máa yí rédíò sókè o máa sọ̀rọ̀ kán lọ́ra ọ́ríjì onígò wa èdè náà ló máa mú wọn sọ̀rọ̀ room 404 rẹ̀ máa wà joseph dáadáa òsì ìwọ náà jẹ́ kó máa mú ẹ kiri olórí burúkú máa bọ́ mi dára. wá kí ló ń ṣe nígbà tí màmá fi gbẹnu sọ̀rọ̀ ní ẹkú ti yẹ gbébọn jáde fáwọn àjàre kí ló ń ṣe náà. Ọmọtọ́lá nígbà tó pè mí mo rò bí pé owó ti wà lẹ́ni. wá jẹ́ ká sọ ọkùnrin sọkùnrin kí ló ń ṣe bàbá akóló lè gan-an fún àwọn nìkan wọ́n náà wọ́n pé bóyá ìkọ́ ṣe rí ni bàbá máa arrange máa fún ẹ lówó kó farabalẹ̀ tó kàn ń kóló lòyìn kí ló ń ṣe. gbogbo ni mo fẹ́ bá sọ̀rọ̀ tí owó bá ti wálẹ̀ bọ́n wálẹ̀ owó dẹ̀ pọ̀ kó wà. na shorty we go give you the money. o ti ready má pè mí irú ẹ̀ mọ́. kí ló máa ṣe ọba kóló lè gan-an. madam olóṣì. bóòlù bó ṣe rí wá lọ́ndé akínú kéde dáwọ́ yìí kára ẹ̀ra kínní náà ọmọ táìmù tí ń lọ náà ní láti waste time náà ó ti yẹ. fuck up èmi mo máa sanwó yìí na mi go foot the bill. ta ló wọnú yàrá mi ìgbà tí mi ò sí nílé. ìyàrá yín kò sẹ́nibọ̀dì tó wọ bẹ́ẹ̀ o. ṣó gbádùn ọwọ́ wèrè wo ló ń tẹ́ wọ́n ní ta ló wọ bedroom tó gbé wo ní kò sẹ́ni tó wọ ni ṣé wọ́n wá fò lọ ni. kí ló yà ẹ́ lẹ́nu. Who stole my money? Kàfáyà ìgbà tí mo dé lánàá ṣé bíbọ̀ ni mo gbé báàgì fún. ń gbé báàgì fún mi. ó ṣe ti da ìwọ ló lè ìwọ ni bàrà ìwọ ló gbé owó. mi jalè o mo mọ kankan nípa ẹ mo jalè. ó ṣọlẹ̀ ìgbà tọ́lọ́pàá bá gbé ẹ tó pẹ́ lẹ́wọ̀n dáadáa wàá mọ̀ ìpò lè ní. àǹtí Mọ́tọ́lá ni àǹtí Mọ́tọ́lá ló wọ rúùmù yín.
Mọ́tọ́lá. Bẹ́ẹ̀ni sá. Mọ́tọ́lá stole my money. Is that what you're saying? Mọ́tọ́lá jí mi lówó. Mọ́tọ́lá jí mi lówó. Okay. No problem. No. Kò sọ fún mi o. Kò fún mi. Mọ́tọ́lá stole my money. Á dá mi mọ̀ bí ràn. ilé yín èmi ò mọ̀ kó ti di house of commotion báyìí. Commotion gidi ni o bá ṣe náà sí ẹ̀rẹ́ lójoojúmọ́. Ibo tí bọ́kọ ẹ ṣe wá ń mí hẹ̀hẹ̀hẹ̀hẹ̀ tó ń gbè yìí ó ti pọ̀ jù kí ló le tó ìtorí owó. Kó ló ń ṣàlùmí kó ló máa yẹ kó ọmọ yìí bá mi pa bàbá yìí dànù. Ohun yìí nìkan náà ló máa ń fún problem. Èwo tí ìdúná má bínú ọ̀rẹ́ mi bí èjì wo lọkọ ẹ wá sí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lé ní 50 ni ọmọ kékeré ṣì ni wọ́n. Ọmọ kékeré ni wọ́n at 50. 50 plus. 50 plus. Sí wàhálà ṣáà máa bá wọn sọ̀rọ̀ kó máa rọra mí gbìn kó máa rọra gbìn hẹ́hẹ́hẹ́. Wọ́n yẹn ń lọ yìí àti bọ́ 70 wọn wọ́ Ọlọ́run ló wà o. Kọ́lọ́n bá mi ṣàánú owó yẹn pọ̀ ní kò yí sè é. Wọ́n ọ̀rẹ́ mi ó ní láti já rẹ̀ gidi gan ni o pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ó ní láti wá nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ o. Bíi ti báwo. Bí kò wá gbọ́dá sọ̀rọ̀ rẹ̀. Jù irú ọgbọ́n wò. Wo Ayọ̀mídé ìwọ ò já ni ṣùgbọ́n àwọ̀ ọ̀rẹ́ ẹ méjèèjì àwa máa já ẹ properly. Ṣé orí ọkọ ẹ tó ń fẹ́ ìyẹn bàbá tó lọ fẹ́ yẹn ṣé wọn ò mọ̀ yí pé fèníkú fọ̀lá dìde ni wọ́n ni bàbá yẹn at any time ló lè pààkì ẹrù ẹ̀ kó kú dànù náà. Jọ kí wàá ní èrè ẹ ọ kí lè rí ẹ nínú ilé kí ni nǹkan tó fẹ́ gé lára bàbá yẹn tó bá kú tán. Wo jọ nítorí Ọlọ́run kí lẹ̀ ń sọ lẹ́nu yìí náà so ẹ̀ ń sọ fún mi sí pé kí n máa yan àlè kí ni ká ti gbọ́ ìyàwó lé. Dúró ṣé gbogbo kan tó sọ fẹ́ látẹ̀kan sìn ṣé kò yí ẹ ni ṣé ọmọdé ló ń pẹrẹ ni ó ń ṣọmọdé mọ̀ náà àwọn ẹgbẹ́ ẹ̀ ti ń bímọ àwọn tí òtó ẹ̀ ti ń bímọ bẹ́ẹ̀ ara ẹ̀ ó mọ̀gbà tó ń délé ayé kí wàá nìkan tó ń sọ tó ń bẹ sọ́ọ̀sì tó sọ pé o understand ṣé bó ṣe fẹ́ máa bá lọ lélẹ̀ yìí. Kò easy bẹ́ẹ̀ ṣe ń sọ kí ni ká ti gbọ́ kó ló rí ìyàwó ilé lóòótẹ́ ò wọ́n rí ìyàwó ilé káàkiri tó ń ṣe ìranù. Gbọ́ mi ara nǹkan tá à ń sọ fún ẹ náà rèé kò ní ìdá tí mo ṣe kí ní èsì ta Ọlọ́run ti bíléèsì Ọlọ́run ti ròyìn lọ́wọ́ lórí bọ̀bọ̀ dráìfà jẹ́ kí n sọ. Mo ní iṣu pẹ̀lú ẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ náà jẹ́ farabalẹ̀ náà ò ní gbọ́ a máa sọ pé ò ní gbọ́ ò ní gbà ṣiṣẹ́ sùúrù náà. Ṣúrí bọ̀bọ̀ dráìfà yẹn that guy is cute. Mo ní iṣu pẹ̀lú ẹ̀ ó tún padà sórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí náà again. Ẹ gbàgbé òṣì o tíyàn bá rí nǹkan tó dáa kéèyàn sọ jáde lẹ́nu ọmọ yẹn dùn lọ́mọkùnrin ó dúró déédéé kò tínrín jù kò sanra jù ó lómi lára tó wá sí gbọ̀nlẹ̀ ọmọ tèmi gan ti máa ń wá lẹ́yìn báyìí mo máa ń fọ́ fún bọ̀bọ̀ yẹn ní sórí bí èzè lásán. Jọ ṣé kọ́ ọmọ yín lọ sí ọ̀tà lọ́la. Ṣé mi àti bọ̀bọ̀ yẹn. Ó dàbí pé o ní ìdọ̀kan. Èmi ti kọjá léèfù bọ̀bọ̀ yẹn ó yẹ kó mọ̀ pé mi bí mo ṣe wà ẹran àgbà lèmi máa ń jẹ Ọlọ́run àti pé mélòó lu wọn lọ́wọ́ èèyàn kí ni mo fẹ́ fi wọ́n ṣe ìwọ gógó ló ní ìdẹ̀ lọ́wọ́ ó ní mo ṣe ń sọ pé eléyìí tí ò ní stress ẹ jù eléyìí tí ò ní ní ẹ lára òun ni kò rọra mú eléyìí tó wà lábẹ́ mú ẹ sórí tí bàbá yẹn bá ti lọ síbi iṣẹ́ wá tí bọ́bọ́ yẹn fara yín wọnú ilé á bó sí fún ẹ nicely á ṣe gbogbo nǹkan tó máa ṣe fún ẹ á fọ gbogbo bẹ̀ dáadáa mo wà sọ pé bàbá yẹn gan òun ni máa tẹ̀ kanlẹ̀ bọ̀bọ́ tí mo wo yẹn bọ̀bọ́ yẹn máa tẹ̀ kanlẹ̀ dòdòdòdò tó bá ń gbọ́ sọ́lẹ̀ mú dòdò àwọn bọ̀bọ́ yẹn ló ń jẹ bẹ́ẹ̀ ṣó ti yẹ ó máa dùn ẹ́ nínú. Ẹ̀yin girls ẹ ti wà corrupted ìsọkúsọ lẹ́kọ̀ọ́ ń sọ kí lẹ̀ ń sọ lẹ́nu yìí náà. Ṣé tó bá jẹ́ èmi ò ní ti èmi ò pẹ̀lú bàbá yẹn tó ṣe ní wọn tán máa mí sọ pé mo gba gbogbo nǹkan tí mo máa gbà lọ́wọ́ bàbá yẹn máa dẹ̀ fa ojú bọ̀bọ̀ yẹn mọ́ra máa dẹ̀ fa bàbá yẹn dànù máa dẹ̀ lọ establish life tuntun pẹ̀lú bàbá yẹn ló bá tán. Ẹnu ẹ̀ kò sọ fún ẹ pé kò. No sir, àti ìrì láti jọ yọ àti gbúrò ẹ̀ rárá. Ìjàgbọ́n kọ́. Ọ̀nà wà lẹ́nu gate sir.
In fact, máa pe nọ́mbà ìtìtì báyìí kò ní gbé. Ṣé mo bẹ̀ ló ń jẹ ni? Ṣé mo sọ fún yín pé bí ń pa mí? What's your stress? Kó o bí kókó lọ kó jà ní fún mi. Idiot. Imagine kí là ń sọ kí ló ń sọ? Polówó mi wà. Ọmọtọ́lá. Come here. Come here! Where is my money? Father, which money? My money! I said I don't carry money. You see the I need BP o. Owó wo. Chief ẹjọ́ ní sùúrù. Kàfáyà! Kọjá síbí. Chief ẹ take it easy. Jọ̀ọ́, ta ló sọ fún mi pé wọnú yàrá chief. Tó gbé báàgì tó gbé owó ta ni. Àwọn ni ẹ̀yin lẹ gbé mo rí wọn. Èmi bẹ́ẹ̀ ni mo rí. Daddy, irọ́ ló ń pa. Stop that! Don't tell me that! Where is my money? Daddy mi kàn mo gbówó bọ̀. Ìwọ rí mi pé mo gbówó àbí. Ọmọ lọ́mọ, Kàfáyà. Táìmù tí mo ní gbé ìtìdé ìbọn sún mi o, adẹ̀ ní nǹkan tó yẹ ká ṣe látàárọ̀. Tó máa ń sún mi sọ́rọ̀ yìí. Ó lè má pẹ́ dé lè gbé àwọn tráfíkì yẹn ló máa. Adé báyìí sì rọ̀ máa sọ̀kọ̀ tó lọ́sẹ̀ sí náà. Alpha. Kí ló ń ṣe náà? Ọkùn dáwà tó sì bá látara. Báwo ni kò lábẹ́ ṣe ni? Ó ní táyì ká lọ, a kò wá nígbà látara kan dúró díẹ̀ nà kó dà. Ẹ má bínú kankan ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n pé Popsi ni? Kí ló ṣe Popsi? Popsi ń threaten mi. Popsi ní èmi ọmọ rádaràda o, èmi ọmọ òṣì o, mo ń ṣe yamayama up and down pé mi jọ̀yà mi. Owó pé Popsi tún ti sú ẹ̀ pé àwọn máa pa mí ni. Mo dẹ̀ sọ fún ọ pé kọ́ tó pa mí, màá jẹ́ kọ́ mọ̀. Ó bẹ́ẹ̀ ta. Wo má jẹ́ kí n jẹ́ ẹ, bàbá tó bá ti ṣú ẹ̀ máa ń pa wọ́n dànù ni o, ṣé wọ́n ń bẹ́ẹ̀ ni. Má sọ̀rọ̀ báyẹn, pa Popsi kẹ̀. Àmọ́ àyà ever try gbogbo ẹ̀rọ orúkọ báyìí, báyìí máa ń pa Popsi. Àwọn Popsi tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀wọ̀n kọ́ ló yẹ̀pù wa nígbà tí kéèsì àwọn pẹ̀lú àwọn boys ìta lọ pa ń gba ẹ̀ ni. Ẹ kí máa dúpẹ́ fọ́lọ́run pé bàbá ilé ìmọ̀ IG máa ní. Pé Popsi náà tún gbé dání. Tí ó máa ń pẹ́ bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ó yẹ ká lọ sẹ́wọ̀n ni náà. Ká máa dúpẹ́ fọ́lọ́run. Táwọn bàbá tẹ́ni ká pàdé bá ti pa wọ́n ti ta ló fẹ́ lọ dó fún wa, ta ló fẹ́ dá kéèsì ẹ̀. Tí pé kéèsì kan dáhùn, àwọn tó lọ gbódò gan wọn mọ bí kéèsì lọ tí wọ́n dáhùn síbẹ̀. Máa dúpẹ́ fọ́lọ́run. Oyè ń gbé gòdì sọ́nù òun ṣe yamayama kiri ìgboro àbí wọ́n lọ pa Popsi kí wọ́n á mú ẹ̀. Ó dẹ̀ ọmọ máa mú ga ilé wọn ni, ó dà kúrò ẹ̀ ti yí. Oníkà lọ máa pa Popsi. Èmi ò support gbogbo rádàrá tẹ̀ sọ ẹ o. Hunt me up and down yìí náà na bullshit náà. Mo yóò mí ní ẹni tí ń jayé ó dúpẹ́ àti ayé jayé pẹ̀lú báyìí pa ìwádìí ṣe yábàládá kiri láṣẹ ìgboro àwọn òbí tó bá jọba gbóló pé bàbá alẹ́sẹ̀ ńlẹ̀ àdìẹ. Ok ní sùúrù kí ló bí sáyé fún nígbà tó bá mọ̀ fún òun lè take care. Tó bá mọ̀ fún òun fẹ́ máa ṣe ẹni ọ̀nìkà pàdánù àwòrán ayé bàbá tó bá ti lè take care bá ṣe wà yìí a máa ń waste wúru wọn ní mélòó mélòó. mo ti mọ èèyàn tó gbogbo ẹ̀yàn ọmọdé ayé jẹ́ èèyàn máa tẹ́ pé bàbá yín ti lẹ́sẹ̀ lẹ̀ ju àwọn àgàn lọ́wọ́ sí ẹ̀yin ẹ máa ṣe làwùlà àná ẹ̀wọ̀n dẹ̀ ṣe mí má wọ rí ibi wọn ti fi kan pé bàbá yẹn bá kú báyìí pé bàbá yẹn ti kú bí fọ kí ní ìtúṣẹlẹ̀ bí àgà ìlà máa mú tọ́ba ká máa rúpọ̀ kọ́ nínú ẹ̀. bàbá tí ó bá ṣú ọ̀kí ló máa ń ṣe fún wọn. a máa ń pa wọn ni. inú sọpọ́tì. mo sì jẹ́ ìyẹn sá. ò dẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run. Dédé kó jókòó. ẹ ṣe sàn. ṣé máa sọ fún ẹ̀yin méjèèjì pé ẹ̀ ń yọ̀ ni because tí ò bá ń ṣe pé ẹ̀ ń yọ̀ ẹ̀ ní máa bára yín jà all the time mi ò mú yín ní mú ẹrú nulẹ̀ mo ń mú yín gẹ́gẹ́ bí ọmọ sí bàbá kí ló dé tẹ̀yin ò lè ṣera yín lọ́kàn ìwọ you are a graduate condition ìlú yìí ló jẹ́ kó máa wá ṣiṣẹ́ driver lọ́dọ̀ mi ṣé yìí ò tó ẹrù ni school cert ni wọ́n sọ pé ó ní ó kàwé náà ó gba school kọjá why are you people behaving like this ẹ wo ẹ jẹ́ n sọ fún yín
tẹ́ ẹ̀ bá stop ìjà tẹ́ ẹ̀ ń jà lójoojúmọ́ yìí ó possible kẹ́ má bá mi ṣiṣẹ́ mọ́ because ní ti tèmi èmi ò ní issue pẹ̀lú yín the only person tí mo ní issue pẹ̀lú òun ni Ìjẹ̀bú tó wà lẹ́nu géètì yẹn ọlá ìyá yìí òun ni gbogbo yín jẹ́ nínú ilé yìí if not má ti dá inú. ẹ wo chief ní bínú sí wọn náà ni ayọ̀ yẹn gangan òun ló ń yọ ọlọ́run má tẹ̀jẹ̀ kí ayọ̀ yẹn kó ṣe ń lè ṣe. ṣé tẹ̀lé ìkàfáyà yìí ẹbí ló mo fẹ́ sọ fún ẹ pé tí o bá ní ìṣù pẹ̀lú ẹni kò máa jẹ́ kí ṣé tó tún kẹ́kọ̀ọ́ máa pariwo nílé ni mi ò ṣàrànjú mọ́ yín mo especially ìwé mú ẹbí ọmọ mi so kí ni orí àpẹ̀kọ́ kó má bẹ̀rẹ̀. má bínú ẹ máa wo òun ló ṣe mí ìgbà tí mo lọ sí hospital yẹn kò tiẹ̀ lè kí mi pẹ̀lẹ́ torí ẹ̀ mo ṣe hùwà bẹ́ẹ̀ sí. ọ̀gá kí ló ṣe yín. àtàrọ̀ ni ibi tí fún mi ní pain. ṣe máa lọ sí toilet. mi ò rò bọ́rọ̀ toilet mi lọ àdìgbà tí ti jáde yẹn ni mo ti ń fi pain nìkan mi. ẹ pẹ̀lẹ́ ṣé kò serious jù ṣá. ó dàbí ẹni kó ti fẹ́ máa ṣe. ẹni sùúrù ṣé kàn bá yín bomi. kí ni dúró kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù tí ìfẹ́ ní sùúrù. Jẹ́ ká máa gbọ́ ọ̀lẹ́ hospital. Ẹ dìde. Ẹ pẹ̀lẹ́ hospital. Ẹ̀gbọ́n mi. Father is gone. Ẹ̀gbọ́n mi. Ta lẹni tó dọ́rọ̀ eléyìí wò? Ta ló pa mí lẹ́gbọ̀n? Èèyàn mà ní ká o. Ìkà lè yọ o. Bálẹ̀ bẹ́ẹ̀ yóò jọ ẹ̀. Ìmọ̀jú. Ìbò ṣe léyìí. Ọ̀sìn bẹ́ẹ̀. Madam, ẹ pẹ̀lẹ́ ma. Ẹ má sọkún mọ́. Irú ayé wo lè lè gbà yìí? Kàfáyà wa lọ Èkó ara rẹ̀ sì ń dán ẹwọ́n orí rẹ̀ tí ń dìde bámi ẹ̀rẹ̀ bá ń bẹ Kàfáyà ó jọ kú mímí náà rí Èkó kémi náà lọ máa múra bí ṣe ń múra yìí. àbẹ́ẹ̀rí bá mọ̀ pé ṣe ń dán òun gan rẹwà jù èmi tí mo wà lẹ́kọ̀ọ́ lọ màámi ṣé èrè bá mọ̀ pé ń tóbi sí i ni. Màámi ó tóbi ṣùgbọ́n ojú ẹ̀ ọmọ mi rẹwà ìwà ọ̀gbẹ́ lára rẹ̀. ọmọ kókò náà bó ṣe wà yóò mọ̀ kó tóbi bẹ́ẹ̀ màámi mo tóbi ẹ ṣé mo tóbi tó Ràṣídà ọmọ bàbá ọlọ́nà dé. díẹ̀díẹ̀ náà ìwọ náà kàn bẹ́ẹ̀. Ọlọ́run níjọ́ tóbi tó láyé iye ọ̀dà ṣé màá bá mi kí ṣe fún ọpẹ́lọpẹ́ Ọlọ́run àwọn apẹ̀lú àtòun àti ìyàwó ẹ̀ wọn ò ní ṣìṣe wàhálà ìdààmú ò ní bá wọn. Màámi ṣífù ti kú. irọ́ ni ṣífù wo ló kú. ṣífù kú kí ló pa. ṣífù jẹ májèlé. májèlé ṣe bí wọn lọ ṣó yẹ fún mi. bá a ṣe ń gbin nìyẹn o kódà wọ́n jẹun kó tó kúrò ní lọ́jọ́ yẹn àfìgbà tí dókítà sọ pé májèlé ni ṣífù jẹ. ó ṣe jẹ́ ní àwọn wàhálà ti wà. kí láà fẹ́ ṣe sí báyìí. ó sú mi o torí ẹ̀ ni mo ṣe wálé ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti ń ṣèwádìí lórí ẹ̀ àwọn màámi ẹ̀rọ gbọ́ ni. ṣífù ṣe pé pátápátá ò ṣàmùkọ́ nù. ẹnu ló ọmọ tẹ ẹ ní. tí bá ṣe lè fọpọ ẹgbẹ́ bóyá nǹkan tá a máa ṣe ní ìsinmi pé torí wọ́n lè máa wá ẹ káàkiri àbí ṣé kò lè fara pamọ́ sọ́dọ̀ ọ̀tí. rárá o ọ̀dọ́ tí ẹbí ti bá wò lọ́dún ẹ jẹ́ kí n padà lọ sí Èkó. àbúrò ó máa padà lọ sí Èkó. rárá o ò lọ Èkó mọ́ tọ́ba ẹgbà ẹmu ẹ̀wọ̀n ni o. ìwọ ló máa ṣe wọn àmọ̀ pé ìwọ ló máa ṣe wọn màámi tí mi bá padà lọ sí Èkó
àwọn ọlọ́pàá lè wá gbé yín tó bá dẹ̀ gbé yín wọ́n ní mo sá lọ ni ẹ jẹ́ padà lọ sí Èkó. máa lọ òtún ní ìsọ má jọ gbé máa lọ òtún ní ìsọ máa lọ àwọn ọlọ́wọ́n wà lórí ẹ̀ ṣe fún ọ̀dọ̀ ọmọ náà náà wà yìí. ìní náà ni mo fẹ́ mọ̀ final result ó tiẹ̀ ti dá. ẹjọ́ Mr. Kitty ni wọ́n ń pè ní náà. kí ni problem nǹkan tó ń ṣẹlẹ̀ ẹjọ́ ẹ sọ fún mi because mi fẹ́ understand nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ láti ìgbà tí brother mi ti kú mi ìgbọ́n kankan ẹni ẹ̀ ń gbá research kí ni ẹ̀ ń gbá research sí látijọ́ tí àárín nǹkan tí ẹ̀ ń ṣe ẹni ẹ̀ ń ṣe investigation lórí ikú tí ó pa ẹ̀gbọ́n mi rí nǹkan kan náà so kí ni result ẹjọ́ kọ́ta wá fún nìyẹn a fẹ́ result nǹkan tó ń ṣẹlẹ̀. Madam, ẹ jẹ́ má bínú, ẹ calm down. Ṣé rí nǹkan mo fẹ́ kó yé yín? Ìwádìí ń lọ lórí ikú tó pẹ̀gbọ́n yín. Ẹ wo madam, ẹ jẹ́ kí n fi ẹnìkan dá yín lójú. Tí àwọn ọlọ́pàá tá a bá ṣiṣẹ́ wa débì kan, tá a bá ṣe nǹkan tí ò bá yẹ, ẹ̀yin náà lè máa pariwo nínú ìlú wípé àwọn ọlọ́pàá tó ti bẹ̀rẹ̀ ẹ̀ka tí ò ṣẹ̀ òun ni wọ́n lọ ń gé. A gbọ́dọ̀ wá ìdí òdodo káàdì ìdí òdodo mú. Ṣé understand? A ti mọ ikú tó pa ẹ̀gbọ́n yín, ẹ̀yin fọkàn balẹ̀. As time goes on, a máa release everything fún yín. Ẹ fọkàn yín balẹ̀. Ṣó ti yé yín madam? Kí n fún yín ní sùúrù. sùúrù. Ẹ wo ẹ̀yin ọlọ́pàá ṣé mọ̀ pé látìgbà tí òkú yìí ti kú lẹ́yìn ẹ̀ ti tara bọ investigation tẹ́ ẹ̀ ṣe investigation látìgbà tẹ́ ti náà ń bẹ̀rẹ̀ investigation tẹ́ ẹ̀ ṣe àgbọ́pá àgbọ́po àrójútu ẹ̀. kàdé sùúrù irú sùúrù la fẹ́ ni ẹ wò tí ò bá yẹ yín kó ya yé yín o ṣẹ́rẹ́ dá sọ̀rọ̀ pẹ̀ tó kù yìí òun ni breastfeeder family wa o. Uncle, I'm just gonna appeal to you. I'm a bẹ̀yìn náà ni. And you know, le máa ní láti bá bẹ̀ madam can understand pẹ̀lú wa. Investigation is not something that man come easy all the time. Mo ní mi dẹ́dùn pé ńgbà tẹ́ máa sọ̀rọ̀ wọ́n ní àwọn wá láti abroad àná dẹ̀ ti rí bó ṣe ń ṣe lọ́hùn. Madam, you would agree with me pé àwọn investigation mi cases mi rather ó máa wà so clumsy that èèyàn ò ní lójútùú ẹ̀ so quickly àfi tí èèyàn bá farabalẹ̀ tó yọ ọ̀tún sósì tó ṣe wẹ̀ àwọn investigations mi kọ́kọ́ máa ń last 20, 30, 40, 50 years. ẹ wo ó ti tó nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé a fẹ́ get result ikú tó pa ẹ̀gbọ́n mi ṣé ní ẹ̀gbọ́n mi tá a sọ̀rọ̀ yìí òun ló sọ mí di bí mo ṣe dà báyìí lẹ́yìn gbogbo bí mo ṣe rí lẹ́yìn ẹ̀gbọ́n mi ni ọ̀lẹ́ mi mò ń jẹ so mo fẹ́ mọ ikú tí ó pa ẹ̀gbọ́n mi títorí Ọlọ́run iṣẹ́ yìí yóò ti falẹ̀ ju o bóyá mo máa gbé kúrò bí má dé lọ bá IG máa transfer case kúrò bí nítorí mi mo how long tẹ́ fẹ́ ṣe investigation ẹ̀ ń ṣe investigation láti ìjọ yìí ẹ̀ ń ṣe ẹ̀ tó fi kinní kan kí lẹ̀ ń ṣe kọ̀ọ̀kan tá a rí náà. ilé ni mo fẹ́ mọ result ikú tó pa ẹ̀gbọ́n mi. I think get me. We know what killed him. The autopsy ló ti sọ fún wa. But because there are some classified information tabasare reveal ẹ̀ sìn ṣé n gbọ́dọ̀ mi. It could even be nǹkan tó ṣẹlẹ̀ yẹn taba sọ fún yín ó lè it has to do with domestic stock. Madam, when it's time we will reveal it. How long ni investigation yẹn máa fi last? What I need is results. Ikú tí ó pa ẹ̀gbọ́n mi. That is what I'm saying. Ẹni sùúrù madam. How? Ẹ pẹ̀lẹ́ madam. Èsì ìwádìí ikú ọkọ yín jẹ́ kó yé wa pé májèlé ló jẹ. Àwọn fámílì ọkọ yín dẹ̀ ti ń béèrè ìgbà tí mi tètè dá wọn lóhùn lọ ní pé káwọn ọlọ́pàá kó tẹ̀lé mi wá. So mo ṣe ní pé kí n tó ṣe anything kí n dọ́dọ̀ yín. Madam, òótọ́ ni doctor sọ. And from that report, I realized pé that particular poison tí wọ́n fún olóògbé jẹ is the type tó jẹ́ pé ó máa ṣiṣẹ́ effectively, as in so powerful that ìjọ tí wọ́n jẹ yẹn ni wọ́n jáde láyé. Now the question now is this: kí ni nǹkan tí ò bá ṣẹlẹ̀ ta ni ó ń ronú tó fi rò pé the next thing tó ń gbọ́dọ̀ ṣe in this confinement inú wọn bá nú lé tó kún un lóru poison yẹn láti gbẹ̀mí èèyàn ìyẹn la ṣe wò pé àgbọ̀dọ̀ kọ́kọ́ sáré tẹ̀ ọkọ̀ máa bò náà that's why we could not release it out so that we can do our thorough investigation. Sherry, ọlọ́pàá ọ̀rọ̀ yìí rú mi lójú díẹ̀. I think there's a mess up somewhere because chief lóòótọ́
ó kó gbogbo wa mọ́ra àtàwọn tó ń ṣiṣẹ́ driver ọmọdé everybody tó ń ṣiṣẹ́ nílé we are one so tó bá fẹ́ jẹun gbà mí àjọ máa ń wà lórí dining ẹjọ́ jẹun ni poison. ẹ jọ̀ọ́ ní ọjọ́ tí kì í ṣẹlẹ̀ ṣé ẹ kàn lè bá wa rántí àwọn oúnjẹ tí chief jẹ ní ọjọ́ yẹn. ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ oúnjẹ tán jẹ gbogbo wa jọ jẹ níṣẹ́ lóòótọ́ Kàfáyá ló ṣèmi kọ́ ọmọ sí but gbogbo wa jọ jókòó sórí dining jẹun ni kò ṣe pé bóyá ń ṣe tèèyàn kan lọ́tọ̀ so báwo lọ́rọ̀ poison ṣe máa wáyé. ẹ ṣe ẹ jọ ṣé ẹ ní ẹni tí ẹ lè fún wa ní orúkọ ẹ tó jẹ́ pé ẹ mọ̀ pé lè bá a tàn yín mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìjàgbá jù báyìí lọ. pẹ̀lú bí everything ṣe rí àti nǹkan tẹ̀ sọ́n sí ó dàbí pé Kàfáyá ló máa wà in position. ọlọ́pàá orúkọ mi ni Kàfáyát chief jẹ́ aláàánú gbogbo wa olóore wa ni wọ́n ó dùn mí bí kò ṣe dá ẹ̀mí wọn légbodò fún wa kéde máa wò ó èmi ni mo dáná fún wọn lọ́jọ́ yẹn ṣùgbọ́n ọmọ wọn òun náà dáná lọ́jọ́ yẹn ó ní pẹ́pẹ́ sí òun ò jẹ oúnjẹ tá a sè bíbí noodles ló ń fẹ́ jẹ ó dẹ̀ wọ kitchen bó ṣe ń dáná lèmi náà dáná ṣùgbọ́n ìgbà tó wá fi oògùn sínú oúnjẹ yẹn ni mi ò mọ̀ torí gbogbo ìgbà ló máa ń sọ ipe òun lòun wá pa bàbá òun. mọ́tò lẹ́nu ọmọ àlè ọmọ òṣì ọmọ rádaràdá ni ẹ́ ó fẹ́ pa mí àbí ó fẹ́ pa mí ó fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n màá wá jẹ́ kó mọ̀ kó tó pa mí èmi ni màá kọ́kọ́ pa ẹ́. ó tiẹ̀ dá ṣé rí bíbí tẹsánpẹ́ fẹ́ nìyẹn bíbí yẹn ló máa pa yín ẹ máa ní àtàtàk ní dádì ṣé rí mo bá yín mú kékeré látọjọ́ yìí lọ́wọ́ tàwa yìí máa fún yín ní big time ṣé rí àwọn ẹgbẹ́ yín ó ní bóyá ń tọ́jú ọmọ wọn ó ní bí àwọn mate yín bóyá máa kẹ́ ọmọ wọn mọ ìyẹ́ sí ọmọ ṣùgbọ́n ẹ̀yin èmi only child yín ẹ̀ tọ́jú mi ẹ kàn máa ṣe Ọmọ́tọ́lá o kí ló dé. don't tell me that. bàbá yìí don't tell me that. fún ẹ máa jọ. bó ṣe jẹ́ nìyẹn ikú sì fojú mi o. ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ń kọ mí lóminú gan kò ń ṣe àpòtán rà lọ́wọ́ mi ló ṣekú pa chief mo máa fẹ́ kẹ́ ẹ ṣe ìwádìí yín síwájú dáadáa àpòtán rà lọ́wọ́ mi kọ́ ló ṣekú pa chief ẹ jọ̀ọ́ because èmi gangan fúnra mi mo máa ń jẹ nínú ọjà tí n bá ń tà ápù mi kọ́ ló ṣekú pa chief ẹ jọ̀ọ́ ẹ ṣèwádìí yín síwájú dáadáa ìjọba ẹ jọ̀ọ́. Fèyí fábínú kí ni àwọn nǹkan tí o lè ṣe lálàyé fún wa èyí tí ó jẹ́ kó lè fi ọwọ́ sọ̀yà ní gbangba pé ẹni tó ń sọ̀rọ̀ ló pa bẹ́ẹ̀. ṣó ní kì í ṣàlàyé ni Ọmọ́tọ́lá ló lè pa bàbá ẹ̀ òun nìkan àti dájú ẹ̀ ò rẹ̀ rárá òun nìkan ló lè pa bàbá ẹ̀ mọ gẹ́ọ̀ tí mò ń sọ yìí ni tẹ́ bá mọ ìbáwọn òun nìkan náà ló lè pa bàbá ẹ̀ kí ni mo lè fi múlẹ̀ kí ni yóò dídọ́ kí n fi kankan múlẹ̀ kẹ́ tó mọ̀ pé òun ló pa bàbá ẹ̀. You know what? I want you to really help us go around all that. So, bó ṣe sọ pé òun ló pa bàbá ẹ̀ àní jẹ́ ká rí nǹkan pé this is what. ẹ̀rí wo àti láìkí gbogbo kìíní yìí báyìí. You need to calm down because he who has sat must prove. Sati prove kí là ń sat kí là ń prove sati náà wà lẹ́yìn ló pa bàbá ẹ̀ sọ ikú sata pàṣẹ àbí kí lẹ̀ òun ló pa ọmọ tó lọ lè pa bàbá ẹ̀ mi ò gbóyìnbó mi ò fẹ́ ikú sata sat ẹ sọ̀rọ̀ òun ló pa bàbá ẹ̀ ilé wa náà níbi báyìí àwọn òṣèkìdí. What I'm trying to say is I'm a public servant. Until I investigate, but she don't know that I will appreciate it. But I need you to tell me, Kuba Yamalakwe, Kini Kokon, so that Timama call reports me, call report like an intelligence officer. Bẹ́ẹ̀ ṣe jẹ́ public servant. Prison servant là wà. Kò sí ní ilé parọ́ fún yín bíbá náà lè wá. Ẹ fi mí lẹ̀ bí tí máa kú sí lélẹ̀. Òun ló pa bàbá ẹ̀. Ẹ lọ pè wá kó wá join ìwà bíbá. Èmi ò fẹ́ gbogbo nǹkan tẹ́yìn dà lẹ̀ ìjà rẹ̀. Òun ló pa bàbá ẹ̀. Má bí mi ní kankan mọ́ láti mọ̀ pé ẹ lè gbọ́ nǹkan tí mo sẹ́ má bí mi. Má bí mi. Sorry, I'll take you for your words. Don't know what you're missing, girl. Omelele wambi warondo wichiele keshele wao. Don't know what you're missing, girl. I'ma get it up and get back. And here we can take it back.
good to find. It's all about me and you tonight, night. Girl, I'm all yours tonight. Now you and me today. But my love, mommy, you're second. Like on Nimo, be Spartacus. Nimo, be pom. Okay, she DB your day. And me, Gangani, your money, your door. Give it to you, girl, no stop. No stop. Oh, yeah, we can do it anyway. Nǹkan tí a gbọ́ ni pé wọ́n ní Ọmọ́tọ́lá ló pa bàbá ẹ̀. Wọ́n dẹ̀ náà ti arrest ẹ̀ pé ó ti wà ní àhámọ́ yín. Ẹ wo ẹjọ́ tó Ọlọ́run. Nǹkan kan ṣoṣo ni mo fẹ́ kí ẹ ṣe fún mi. Ẹ bá mú Ọmọ́tọ́lá ọ̀hún, ẹ bá mú jáde kí tí ẹ fi ojú mi kí fi kàn báyìí kí fojú mi bà. Ó ní àwọn ọ̀rọ̀ bí ìkan sí méjì tí fẹ́ bá sọ. Bọ̀dá kí lẹ̀ ń sọ náà? Ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá ẹ má dá wọn lóhùn o. Ìdí tí Ọmọ́tọ́lá tó fi pa mí ní ẹ̀gbọ́n mo fẹ́ mọ̀ ọ́ torí mi mọ reason tó fi lè pẹ̀gbọ́n mi màá fẹ́ kẹ́ bá mi mú lọ sí ilé ẹjọ́ kó fojú ba ilé ẹjọ́. Ìdí tí ó fi pa mí ní ẹ̀gbọ́n mo fẹ́ mọ̀ ẹni kan mú jáde fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ó lè fẹ́ bá sọ. Torí Ọmọ́tọ́lá ò lè pàdé rí bíi. Ègbò bọ̀dá. Yeah. I am deeply sorry about once again about the loss of your person. Yeah. Ẹni tí a sọ pé wà ní àhámọ́ wa, àwa ò sọ pé òun ló pa, still a suspect. Suspect? Ìwádìí wa ṣe lọ. Tí ìwádìí wa bá jẹ́ pé yóò akóhùn gangan ni ó ṣokùnfà bí àwọn dáàdì ṣe kú, trust me, we will charge her to court. So we will make sure that justice is served. Please. Ẹ bá mi charge ẹ sí court. That is what I want. No, madam, ẹ ṣáà ti gbọ́ nǹkan tó ń sọ ń sìn. Ẹ ní sùúrù. Ẹgbẹ́ ìwé tí ọ́fíìsà sọ ń sìn. Àti mú yàn báyìí. Ẹni ká máa charge lọ sí court. Kò possible now. Ẹ̀yin náà ẹ̀wò tí bá mú yàn báyìí sìn. Ó lè jàjàbọ́ lọ́wọ́ yín. Bẹ̀tẹ̀ bá mú báyìí kò lè bọ́ mọ́. I want you to do your work. Please don't find him. Wo mo ní ó yẹ kó máa fi sùúrù sí gbogbo nǹkan tó bá ń ṣe. Sórí gbogbo nǹkan láyé yìí okun owó rírí káwa rírí o. Ìwọ náà gbọ́n sọ ní suspect ni. Ṣé ìwọ rò bóyá Ọmọ́tọ́lá lè pa adé rí pípé gbé ni? Bọ̀dá ẹ̀dẹ̀ ń sọ báyìí mo ti sọ fún yín nílé o. Ẹ jáwọ́ ẹ jẹ́ kí ìjọba kan dá ẹjọ́ fún Ọmọ́tọ́lá. Thank you very much. I appreciate you. Thank you, God bless you. So ẹ máa bá ṣẹyìn lọ lórí ẹ bọ̀dá ẹ má dá sí. Ẹ ṣáà máa bá ṣẹyìn lọ. Ẹ wò ẹ má jẹ́ kí ìyà kankan jẹ́. Má parọ́ lóòótọ́ ni wípé Ọmọ́tọ́lá jẹ́ ọmọ ilé àwọn gbogbo nǹkan ní mo lè fi bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wípé kò lè pa bàbá ẹ̀ torí pé Ọmọ́tọ́lá fẹ́ wọ yẹn ó nífẹ̀ẹ́ bàbá ẹ̀ kó jẹ́rẹ̀ lásán lórí bàbá ẹ̀ Ọmọ́tọ́lá ṣe tán láti pè ìrà yẹn torí bàbá ẹ̀ Ọlọ́run kò lè ṣe mọ́tẹ́ sọ yẹn. Ẹ̀rù ọ̀gá ọlọ́pàá má bọ́ pòlò lólóró Ọmọ́tọ́lá kọ́ ló pa wà bẹ́ẹ̀ bá ní kẹ́ ṣèwádìí yìí lọ síwájú kẹ́ kó lákò lẹ́kọ̀ọ́ ẹmọ rẹ̀ kó kọ́lá ẹ̀rọ kò lè ṣe ẹ̀rù àwọn ìsọ fún yẹn bẹ́ẹ̀ ni mo trọ́ọ̀sì ẹ̀ kò lè ṣe orúkọ báyìí. Sorry, I'm done with you. Ọ̀gá ọlọ́pàá. Èmi kọ́ mo pa bàbá mi. Mi dẹ̀ ní any reason láti pa bàbá mi. Like, I love my father. Ṣé ẹ̀yin ò ṣe investigation yín dáadáa? Ẹ dẹ̀ feel pé ìyàwó bàbá mi ló pa. Ẹni tí ò bímọ fún. Ó dẹ̀ ń jókòó síbẹ̀. Ó ní every reasons láti pa. So, àwọn boys mi tó wà lọ́dọ̀ yẹn, ẹ bá mi release wọn. Because bẹ́ẹ̀ ṣe ń hunt me up and down kò lè serve ní any purpose. Because ẹbí kan mi pa bàbá mi. Ẹ ṣọ́ ara yín. Have a nice day.
ẹ mọ̀ kó tó tiẹ̀ ń ṣe mí ń kàyéfì. I can't still phantom why tí a fi investigate lọ sí side the other woman. But woman yẹn ò bímọ fún now. Yeah, kò bímọ but àmọ́ tí ẹ̀ ṣe ń ro ni. Òun gangan ló wà bereaved. Òun lọ́kọ ẹ̀ kú. So kí la fẹ́ máa ro nǹkan míì sí àti máa kọ́ ro nǹkan tó ṣì ń bá pò lọ́wọ́ náà. From my own personal investigation mo rí wípé woman ẹ kò ní ọ̀rẹ́ kankan tó wà responsible gbogbo àwọn ọ̀rẹ́ ló wà desperate. Òun kò bímọ àwọn ọ̀rẹ́ tó desperate they might actually even plan to kill the man kó lè bá jogún máa yẹn. Ẹ wo it's correct o ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíákíá. láti lè gé àwọn information tó máa ń ṣiṣẹ́ o. lóòótọ́ ni èmi ni mo ra àpò yẹn but ìgbà tá a máa fi délé ọ̀gá ti jẹ títí wọn in fact tí wọ́n jẹ kò lè mí náà jẹ èmi ẹ ṣáà gbé mi gan inú wọn á ju inú rẹ̀ kú inú wọn bá bí poison ṣe wọnú àpò. àbọ̀ tí wọ́n jẹ ni wọ́n jẹ. kí ṣe àbọ̀ yẹn o like in táwọn jẹ kò lè mí jẹ àjọ jẹ àpò yẹn ní sáà. Sarah tó àwọn same carrier bag àwọn left over the wall. Bẹ́ẹ̀ni. Aisha. Àwọn ṣẹ́jí lọ́rọ̀ ìyàwó àga tẹ̀sán ní Yorùbá yẹn. Normal likeness ó wà láàrin mi àti wọn. Wọ́n nífẹ̀ẹ́ mi ni èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Mo bá kó jí. That's not like this. Nǹkan tí a máa ṣe tán lè nífẹ̀ẹ́ àwọn ọlọ́run bí a ṣe refuse láti ṣe àmì so that was all for now. Lego. ẹjọ́ torí Ọlọ́run mi ò fẹ́ wàhálà o. jẹ́jẹ́ mi ni mò ń lọ o torí sì lẹ máa sọ wípé nǹkan téèyàn bá sọ ń sìn òun lẹ máa lo against yàn ní court of law o mi ò dé kóòtù rí o irọ́ mi ò dé kóòtù rí o mi ò fẹ́ wàhálà o. Madam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wọ́n ní iṣẹ́ ò kì í dédé ṣẹ́ a ní nǹkan táwa náà rí àbí tá gbọ́ tá fi tọ̀ yín wá àwọn nǹkan tá gbọ́ from reliable sources wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀yin in particular ẹ láwọn ìwà tó jẹ́ pé. bí ìwà gàbàgebè àrékérekè wọ́n ní because ẹ ní àwọn ìwà kẹ́ máa fún yàn náà advice bad advice. ṣé èmi gangan ni wọ́n sọ pé mo níwà gàbàgebè ṣé èmi gangan in particular. àbí àbá méjèèjì because èyí ò ń gbélé ẹni kó fọwọ́n wọ́. especially ẹ̀yin náà sọ. èmi ni wọ́n pọ́ìntì pé mo níwà gàbà ṣẹ́ni pé lórí burúkú làwọn aládùúgbò mo ti sọ́nà àtìmọ́lé mo ti kó ládùúgbò èmi mo ti mọ̀ pé lórí burúkú ni wọ́n. gbogbo nǹkan tó dẹ̀ ṣe wọn ó yé mi wọ́n ń beef glory mi ni torí wọ́n ti wòye pé ọmọdé olówó ni mí torí ẹ̀ náà ṣe ń beef glory mi wọ́n sọ wípé èmi níwà gàbàgebè lẹ́mi tó jẹ́ pé bí mo ṣe wà ní ò lè sọ̀rọ̀ ẹni mi tó ṣé bí mo ṣe wà mo wá ń ṣàì gan o ọlọ́run ẹ̀yin tí mo rí gan ni mo fi ń sọ gbogbo àdúrà ọ̀rọ̀ tí mo ń sọ mi ò lè sọ ha ṣé rí tí èèyàn bá bu omi sí mi lẹ́nu tó lọ síbàdàn tó bá dé padà ó máa bá omi yẹn lẹ́nu mi ṣé bí mo ṣe wà tí mo bá jáde áìdìlì lè máa fi gbọ́rọ̀ ẹnu mi o mo máa sọ pé èmi ò ní kébékébé pé èmi ń sọ̀sọ̀ kú sọ ibo ló ti rí tí mo ti ṣe yẹn torí ọlọ́run ẹ̀jọ̀ torí ọlọ́run kí ni nǹkan tó pọ̀ jù nínú pé mo advice ọ̀rẹ́ mi pé bàbá tó fẹ́ yìí ó ti darúgbó jù ó darúgbó jù fún ẹ. ipe mi ò lè fẹ́ arúgbó pé kó mọ bó ṣe fẹ́ ṣe o nǹkan kó mọ bó ṣe fẹ́ ṣe nílé ọkọ ẹ̀. ó tó èmi ò dẹ̀rọ pàfẹ́ǹsì nìyẹn lábẹ́ òfin o ẹ̀jọ̀ torí ọlọ́ṣẹ́ mo ti sọ̀rọ̀ jẹ́nu lọ ni. advice tó fún nìyẹn kó sọ jù bẹ́ẹ̀ lọ. no kò ń ṣe nǹkan tó bad it's just that I would advise you to kẹ àwọn ọ̀rọ̀ tẹ́ bá máa sọ because àgbè fúnjọba wọ́n ní kò kì í jẹ̀bi èyí tá à ń ṣe is still under the ambit of the law. mo tún wá fẹ́ bèrè nǹkan lọ́wọ́ kò ṣe bóyá ẹ palamọ́ra bóyá inú bí nípa kan. ẹ sọ̀rọ̀ síta òǹkú ẹ jẹ́ káwọn méjèèjì tó kù gbọ́n tẹ́ ń sọ. kí lẹ wí. what I'm trying to say is that kẹ́ ẹ ràn wá lọ́wọ́ fún investigation tá à ń ṣe ẹ má hold anything back because kò ní it won't be good at the end of the day. ẹ mọ nǹkan tó ń try láti sọ fún yín ṣé mo nígbà tí ẹ fún ọ̀rẹ́ yín tẹ́ ń sọ pé ọkọ ẹ ti dàgbà kankan ẹ mọ̀ bóyá ẹ ní àwọn ọ̀rọ̀ kan tẹ́ ti sọ fún pé jẹ́ ká ṣe báyìí ẹ ti understand tó náà dẹ̀ máa gbọ́ sí i lẹ́nu tó máa ẹ mọ̀. ẹ jẹ́ bá kó bọ́ lọ́jà rẹ̀ àmọ́ mi ò mọ nǹkan kan gbà ẹ̀dẹ̀ sọ pé kí n máa sọ pé ṣé kìnnì kan mi ò advice ẹ̀ pé kó pa ọkọ ẹ̀ ẹjọ́ tó yọ lọ ọ̀rẹ́ mi èmi ń wọlé lọ. àwọn ọmọ kọ́kọ́ pa ìṣẹ́ ti gbọ́ ẹ ṣe ìwádìí yín lọ síwájú ọ̀nà jíjìn. ọlọ́pàá ìbúrúkọ ṣáà bẹ̀rẹ̀ sí sọ nǹkan tó lóore sọ.
Let's go. Madam, ó tiẹ̀ ní nǹkan kan tí mo tún fẹ́ béèrè. Okay. Ṣé bó ṣe jẹ́ pé ọmọ ò sí láàárín ẹ̀yin àti olóògbé kó tó di pé wọ́n jáde láyé, is this something that bothers you? Ṣé ó máa ń kàn yín lóminú? Ṣé ó máa ń jẹ́ kẹ́ feel bitter or before and after kan tó jáde láyé? Ṣé rí ibi tẹ́ mẹ́nu dé yìí, ohun kankan ló máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ó ṣe mí láàánú pé ìwà tí olóògbé wà láyé ọmọ sí láàárín. Does it make you bitter? Má jẹ́ kẹ́ bínú or depressed? Àbẹ́ tí lóyún tí a mọ̀. Mo kàn ronú lọ síbẹ̀ ni. And again ma, is it right for me to conclude wípé nǹkan tẹ́ sọ fún wa, that is Ọmọ́tọ́lá bóun ló pa bàbá ẹ̀? Do we take it for your words? Well, not really, because kò ń ṣe wípé bóyá mo kà mọ́ bẹ́ẹ̀ àbí bóyá èèyàn rí ẹ̀rí àrídájú, but ọmọ ọ̀dọ̀ wa ìyẹn Kàfáyà ó jẹ́ kó yé mi wípé Ọmọ́tọ́lá ló pa bàbá ẹ̀, because òun ló rí wa tán nínú ilé. Ó dẹ̀ mọ̀ pé nǹkan tó fi lè mú sọ bẹ́ẹ̀ ó mọ nǹkan tó ń sọ. Okay. Ẹ jọ̀ọ́ má bínú, ṣé mo ti dáhùn àwọn questions yẹn, because mo fẹ́ wọnú ilé lọ relax there. Mi wà okay. It's alright. It's alright. I don't want to question you under duress. So, it's about anything I'll put on. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ ṣe rí ó ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ìyàwó ọ̀gá ló pọ̀ ga o, àwọn madam náà pa chief. Mo mọ̀ ní nítorí pé gbogbo ìgbà náà máa ń sọ fún chief pé fún mi ní property tèmi o, fún mi nílẹ̀ tèmi o, fún mi lówó tèmi o, fún mi ní mọ́tò tèmi o. Dájúdájú àwọn náà pa chief. Ká gbélé tàṣí ẹni tí òbí kàn. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ṣá o, ẹ má jẹ́ kẹ́ni kankan mọ̀ pé mi ni mo sọ fún yín. No, thank you. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ọmọ Kàfáyà yìí náà nìkan náà ló ń dá wa ríboríbo. There is something about this Kàfáyà girl. Òun kan ló ń gbáwájú, òun ló ń gbẹ̀yìn. Òun ló máa ní lágbájá ló pa chief, á ní làkàṣègbè ló pa chief. Tó bá yá ní ìyá ẹ̀ ló pa chief. Tó bá yá ní ìyàwó ló pa chief. Tó bá yá ní driver ló pa chief. And come to think of it, ọmọ gẹ́ yìí refuse láti dárúkọ Ìjẹ̀bú. Is there something I am not thinking about? Gbìyànjú ló ti dúró mọ́ kò dúró mọ́ Ìjẹ̀bú. Ẹni tá a dẹ̀ mọ̀ pé wọ́n jọ ní nǹkan kan papọ̀. Then I think something is wrong somewhere. I'm suspecting her. Because mi mọ̀ bí ọ̀ṣẹ́ máa wà so mischievous, kó máa too cunning. Wọ́n ṣe wá gbọ́n tó. You can never be smarter than us. You can't. Ìbọn.
mi ṣe ṣó pààyàn ní ẹjọ́ ẹ sọ fún mi ẹjọ́ torí Ọlọ́run. Màmá. Sọ. Ẹ fi ọkàn yín balẹ̀. A kò fẹ́ béèrè àwọn question méjì mẹ́ta lọ́wọ́ yín kẹ́kọ̀ọ́ hansa ẹ̀ fún wa. Màmá, kí ni nǹkan tẹ́ lè sọ fún wa pàtó ìwà ọmọ yín ìṣesí ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Káfáyà ọmọ mi, ọmọ gidi ni. Ọmọ tí mo kọ́ tó gbẹ̀kọ́ ni. Ibẹ̀ mi ni mo bí ọmọ mi. Ọmọ mi ní wà rẹ̀lẹ̀, ó dẹ̀ tẹríba, kò ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Èwo, kò ń kọ́ rẹ̀, kò ń kọ́kùnrin. Bó ṣe wà yẹn, bó ṣe tó yẹn, kíni tó bẹ̀rù mi dé, tó dẹ̀ nípa ìyọ́ Ọlọ́run, ọmọ mi ò tí ì mọ ọkùnrin rí. Kò ọkùnrin rí. Kò kíkẹ́ kò lọ́rẹ̀, kò lọ́rẹ̀ ọkùnrin, kò lọ́rẹ̀ obìnrin, jẹ́jẹ́ ló lọ. Jẹ́jẹ́ ló lọ ìjọ̀kan tó bá ṣe ní kẹ́ sọ fún mi. Màmá. Sá. Ẹ̀kọ́ ìlà kó lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ò kọlà. Ewé ló kọlà sára ẹ̀kọ́ màmá. Ọmọ yín tẹ́ ní kò tí ì mọkùnrin, ó ti mọkùnrin ẹ gbàgbé ẹ. Bẹ́ẹ̀ ni. Káfáyà kò jẹ́ ọmọkùnrin. Èwo tó bá fi kò jẹ́ ọmọkùnrin. Ṣé rí ọkùnrin tó bá bá ní àjọṣepọ̀, ọkùnrin yẹn ló gbọ́dọ̀ fẹ́ dandan. Kó tó dẹ̀ fẹ́, ó ní ètùtù kan tó máa ṣe. Tí ó bá ṣe ètùtù yẹn, ó léwu. Òun náà dẹ̀ mọ gbogbo nǹkan tí yẹn sọ. Ó mọ̀. Ètùtù yẹn wá ń kọ́. Ẹni yẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ṣe dandan. Iṣẹ́ rí. Èwo ojú ọ̀gbagadì láwa yìí. Mo fi kó ìpayà sí ọmọ mi lọ́kàn ni. Níjọ́ tí mo sọ̀rọ̀ yẹn fún, mo fi kó ìpayà sí lọ́kàn ni pé kó má lè kẹ́gbẹ́kẹ́gbẹ́, kó lè níṣẹ́ gidi lọ́wọ́ kó tó di pé ó máa dẹni ọkùnrin. Ìpayà yẹn ló wà nínú ẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe tó bá bá lájọṣepọ̀. For real. Oṣègùn, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Oṣègùn. I really appreciate it. If not for anything, for the fact pé wọ́n ló ti fún wa ní àwọn lead, àwọn tá ti lọ investigate, àwọn ibi tá ti lọ, àwọn nǹkan tá ti gbọ́. Ìwọ náà ló jẹ́ ká really mọ àwọn people yẹn náà. But at the same time, mo mọ̀ pé kò ní ṣe pé àwa náà kò máa fi ẹlẹ́bẹ̀ yẹn náà máa bèrè one or two things lọ́wọ́ ẹ̀. Nǹkan kan ni mi fẹ́ really bèrè. Kí ni ìwọ mọ̀ nípa ikú? Mi ní wọ́n ló pa wọn, nǹkan tó bá mọ̀ nípa ikú wọn ni kò sọ fún mi. Mi ò mọ̀ nǹkan kan nípa ikú ṣe. Èmi kọ́ ni mo pa ṣe. Mo ti sọ fún yín. This rubbish now, what is this? Kí ló ṣe náà? A ṣe ń bí ẹ lọ́wọ́ ló ń bò òkà. Do you think all of that money? We are investigators, we know what we are doing. I know you very well. And I'm putting it straight to you that ìwọ ló pa chief. And you need to start telling us nǹkan tó mọ̀, bó ṣe ṣe, how you went about it. Because I get you. Start talking now. Èmi kọ́ ni mo pa chief. Lóòótọ́, mo mọ̀ọ́mọ̀ dá èèyàn ọlọ́pàá láàmú láti jẹ́ kí òkú chief kó ráre ni nítorí nǹkan tí wọ́n ṣe fún mi. Sir, lórí ọ̀rọ̀ tí mo bá yín sọ yẹn náà ni wípé ẹni tó bá jábàálẹ̀ mi òun ló máa fẹ́ mi. Lórí ọ̀rọ̀ tó bá mi sọ. Bẹ́ẹ̀ni sá. Kí ló máa ń ṣe ọmọdé yìí? Lóòótọ́ mi ò lè sọ pé èmi kọ́ ni mo jábàálẹ̀ èmi náà kọ́ ni mo tún jábàálẹ̀ lóòótọ́ ni kí la ṣe? Mi ò tẹ ìrántí mi pàápàá. A ṣe nǹkan. Tèmi ṣe yẹn kò lè ṣe kankan lára. Kódà wọ́n sọ fún mi pé ẹni tó bá jábàálẹ̀ mi tí ò bá fẹ́ mi ikú máa ṣe mí àbí kẹ́yìn kú. Ṣé ò ya wèrè? Wò mi ò lè fẹ́ o. Ó dẹ̀ sọ pé inú ẹ̀ ń bí mi pẹ̀lú nǹkan tó ń sọ yìí. Tó o bá ṣọ́ra màá lé ẹ padà sílùú yín. Ó dẹ̀ mọ̀ pé tí bá ti lé ẹ padà ebi máa pa àwọn òbí ẹ̀ kú síbẹ̀ ni.
I'm so sorry about that. It's normal for you to be angry because kò sí justification for anybody láti fipá bá obìnrin lò pọ̀, and o ní reason láti bínú. And I'm so sorry about your experience. So sad. But lábẹ́ bó tilẹ̀ wọ̀n kórí náà, from our own experience, tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn, ó máa ń dùnyàn dénú egungun débi pé wàá ti gbé àwọn ìgbésẹ̀ kan tí wò níwọ̀n pé ìbínú ló fi gbé. Ìsídà kó jẹ́ pé ó ti lọ fẹjọ́ sùn ẹni tó mọ̀ kó tó bá gbọ́ báyìí ó máa bínú sí chief, ó lè ṣe chief fún jàǹbá. Ó kó jẹ́ pé wọ́n fúnra ẹ̀ lọ́pùsì ṣẹ́ràn kan tí mo tọ́ra sọ pé ṣẹ́ràn ó máa lẹ́ni tó máa ṣáàmà alẹ́ tó ń jẹ́wọ́ fún. Did you discuss this with anybody? Lóòótọ́ mo sọ fún yàn, mọ Ìjẹ̀bú nìkan ni mo sọ fún un. Ogun State yẹn wà. Ìjẹ̀bú is Ogun State. Rárá sà, security wà. Lẹ́yìn pé Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni. The guy kan yẹn. So rò pé bóyá Ìjẹ̀bú yẹn ló pa chief àbí? Ṣé Ìjẹ̀bú lè pa chief ni? Ọ̀dà tó bá níbẹ̀. Ẹ dúró èyí tó dífá fún Ọlámídé tí ń jẹ́ Bàdó ó ní ẹ dúró ẹ ní dúró ó dífá fún labalábá kó balẹ̀ ní labalábá fi ń wọgbó kó balẹ̀ ó ní bàálù fi ń fò àdífá fún Emirates èyí tó kúrò l'Amẹ́ríkà tó ń bọ̀ ní Nàìjíríà ó ní bólóhùn má bà sí ológun state ní airport lọ́dọ̀ wa ó yá ọ̀fẹ́ gbé ń pa àǹfẹ́ dọ̀dọ̀ yà fún bí. Yé lọ́ọ́ máa bà tí ẹ jẹ́ ni. Ẹ jọ wẹ́n rí mi. Kí ló bẹ̀rẹ̀ sí? Mo sọ fún ọ ṣé wẹ́n rí mi. Pé ṣáàrí ẹ kò ṣe parí ẹ nìkan a máa arrest ẹ kúrò mi. Ẹ máa arrest mi ẹ mú lọ police station. Láyé mi ooo. Oya kọ́ ní ẹnẹ kọ́kọ́rọ́ ẹjọ́ ẹnẹ kọ́kọ́rọ́. Gentleman, kí ló dé tó fi pa chief? Ọ̀gá ọlọ́pàá gẹ́gẹ́ bí Kàfáyà ṣe sọ lótìtọ́ àti lódodo èmi rè wá chief. Wọ́n ló pa chief. Bẹ́ẹ̀ ni sà, ìdí ń dẹ́ fi pa chief mi sọ̀fọ̀ dédé gbàrí mi fi gbé nọ́dọ̀ chief èsì dédé àwọn ọmọ rẹ̀ máa ń wá mi wá àwọn ọmọ lọ́sàn-án àwọn ọmọ ní búrẹ́dì òtẹ́ẹ̀sì eré alágbo lè máa ń wá láti ọ̀tá ọ̀nà wọn láìkì mo máa ń sọ sọ̀fọ̀ mo láìkì àwọn ọmọ yìí bọ́ dédé wá wọn onísọ̀fọ̀ kọ́ńtírì ọmọ rẹ̀ sọ̀fọ̀ mo láìkì wa tí wọ́n máa ṣe kiri wọ́n máa bẹ̀rẹ̀ sí fọ́ ọ́ nínú wọn afọ́ ọ́ nínú tó dé ẹ̀sẹ̀ ní ìfọ̀ àwọn ọmọ yàtọ̀ wá jíṣẹ́ mi òun ló fífa ọ̀rọ̀ Kàfáyà gọ̀gàn ìjọ́rí Kàfáyà ti dé mi lábọ̀ ṣífù mo ti rí píkṣọ̀ mi mo láìkì ọmọ yìí ó wù mí kí n fi ṣe aya ṣífù dẹ̀ sọ́fà àwọn ti gbọ́ àwọn àfọwọ́sí kódà àwọn àtúnṣe wẹ́dí lẹ́yìn ìgbà yẹn rí Kàfáyà wa bá mi sọ fọ ṣífù ṣe kiri orí ipò àwọn ó jẹ́ òun lè dùn mí gidi gan tó yẹ sọ fọ ọ̀rọ̀ Kàfáyà ṣó mọ ohun lọ́kàn mi báyìí ṣó dàbí ọ̀rọ̀ yé mi ní bá mú ọyàn rẹ̀ ní kékeré ọ̀rọ̀ mo láìkì Kàfáyà gan bó ṣe sọ̀rọ̀ ẹ̀ kọ́ ní ẹ̀dùn mi fi ṣe nǹkan yẹ fi sọ fọ dájúdájú má ṣe kiri má bọ́ ní ṣíṣí fún. Ọ̀rẹ́ wa má bínú pé mo fẹ́ tún stress ẹ̀ torí pé àwọn Yorùbá àwọn ni wọ́n bọ̀ tí wọ́n ní wípé n kò báyìí a máa ní àpẹẹrẹ. What I'm trying to say is that báwo gangan ló ṣe carry out operation báwo ló ṣe rí chief poison because tó bá ṣàlàyé fún wa in details làwọn máa lè ṣàlàyé better fọ́gá wa wọn ní rí pé ṣe la kàn fọwọ́ ra ẹ lórí àbí nǹkan kan máa lọ ṣe káwọn mi lọ ṣe ń ká àbí kán lọ máa tọ́jú ẹ̀ you understand so tell us exactly so that we can detail it down kò ní sí wàhálà. wọ́n ṣe Mr. Officer ṣe rí ṣe fún ẹ̀mú yẹn wọ́n like food gan.
sí problem àbẹ̀yẹ sọ yẹn ní kò pé mi. sọ pé àtọ̀dọ̀ ìṣọwọ́ yẹn la máa fi ṣọwọ́ jù. wọ́n wọ̀n ní ojú wa fẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́gà ní ọ̀gá ní wọ́n fi. especially Apple ní gíga ìyẹn sọ́bíọ̀ rẹ̀ jẹ́ driver wọn kó lára fruit wa kó ra Apple wa èmi wa poison Apple ọkàn mo exchange rẹ̀ nínú mọ́tò rí n poison yẹn ro ń gbérí ṣífù kí ṣífù kan yìí jẹ kan ikú dànù ó dọ̀rùn alákejì. ọ̀gá lọ́rọ̀ kan sìn ọ̀rẹ́ wa ìwọ fira ẹ ṣe pàṣán fún chief kan yẹn fún àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. bẹ́ẹ̀ni. It's not really a bad thing, so to speak. Bí wọ́n ṣe wá fira ẹ ṣe pàṣán fún chief yẹn unfortunately òfin àti ìjọba náà ọmọ wa jẹ́ pàṣán fún wọn. lórí pàṣán yẹn sọ ẹ̀wọ̀n mi á tó ọdún mélòó. ẹ̀wọ̀n ẹ̀. má fi èdè ṣe ẹ̀ṣẹ̀ Kàfáyá ó ti tó àbí kí láà wá ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ ṣáà ti ṣẹlẹ̀ ó ti tó. Jésù fún mi pé mi jẹ́ mi lẹ́yẹ̀ mi. Ó ti tó mo fi ń dẹ́rù bẹ́ẹ̀ ni mo fẹ́ kí pàyà kó wà nínú ọkàn ayé ẹni kó má lè bá kẹgbẹ́kẹ́ kó má lè bá rìn òkú rẹ̀ ó mọ̀ pé àwọn ọmọkùnrin tó wà ń ta sí ni kọ́nà ṣọ́ ni pẹ̀lú ọ̀rọ̀ wọn ni mo mọ̀ pé tí ìbẹ̀rù yẹn bá wà lókun àyẹ tó bá rẹ̀ tó bá máa fẹ́ nìkan lè ṣe máa túra lẹ̀ fún ẹ̀jẹ̀ bá jọ ṣọ̀kọ́ra yín kálẹ̀ nù àwọn ìwọ náà wá ṣe gbogbo ó kù díẹ̀ káàtó nígbà tó o ti rí báyìí wà á lè tún wá bá mi wà á tún wá ṣàlàyé fún mi ó mọ̀ ẹgbẹ́ aláàánú wa ní ṣífù kò yẹ kó kú ṣífù rárẹ̀ bí gbogbo ẹ̀ ṣe rárẹ̀ yẹn. Aláàbò wa ni ṣífù mi ṣùgbọ́n ṣífù ṣoore wọn tún jókòó tì í wọ́n rí ṣífù báyé mi jẹ́. Sunkún mọ́ má dá àárẹ̀ sára rẹ̀ lára kóra jọ iṣẹ́ kan níṣẹ́ kọ́ lọ́ máa mọ̀ sí máa mi nǹkan ní wá ń gbè mí nínú báyìí ọ̀rọ̀ náà fẹ́ yé mi náà torí ìlú fẹ́ lọ èkó ṣé kò wá ṣe lè fẹ́ lè kalẹ̀ torí ń lè kó. Ohun tó ń lo inú pọ̀ lọ́wọ́ mi ológbó ẹrú kú aṣọ ẹ̀jẹ̀ kan ó fẹ́ lu ìkó ìwọ̀n ṣá. Bẹ́ẹ̀ni ìrè kó má lè kọ́ má rọrùn tó bá lọ ó wá kú ẹ̀ ọ̀kan lẹ́dàá. o popsi gangan yẹn ló dùn mí fojú mi pé wọn tẹ̀lé wá wòyàn bíbá wọn kàn dìtẹ̀ wá síbá láti jẹ́ wọn yọjú sí wa kó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tọ́jú pé bí aago ṣe pọ́nlọ́ nǹkan kú ayọ́ àlìbá ìbà lọ sẹ́wọ̀n náà wọn tẹ̀ pọ̀ páwọn làwọn bí yàn mọ̀ ìyẹn gangan ló dùn mí jù lọ kàn. popsi gan jọ mí lójú ṣá kò sí wàhálà ṣá. nǹkan tó dùn èmi jù ìmọ̀ àpòrọ̀ pé bàbá tó bá ti wúlò yẹn máa ń waste wọn dànù ní o mo ti máa ń sọ kí nìyẹn máa ń pa wọn ni òwúrọ̀ àbẹ̀ yàtá ló ń jẹ náà yàtá àmọ̀ ìta àmọ̀ ẹsẹ̀ àtọ̀ ló ń jẹ yàrá yẹn náà òkè ìjẹ̀bú wà ń bẹ́ẹ̀ ní ìsìn òkè ọmọdé wà ń bẹ́ẹ̀ wọn mú wọn fi àjàmọ́ táyé pé ìyẹ̀ṣẹ̀ táàmù ìta kan jẹ owó àtàtì wọn bẹ́ẹ̀ yẹn náà wọ́n ń gbago àwọn awádìí ẹ̀ka wa wọ́n wá ń gbago àwa wọ́n ń dìtẹ̀ náà wá sí kódà náà àwọn ọmọdé lẹ́wọ̀n àbẹ̀jẹ̀ wà ń bẹ̀. ọgbẹ́ni ọgbọ́n gbósùkú tẹ́ ẹ̀kú máa lọ bẹ́ẹ̀. On a second note ẹ wo ṣé ní gbogbo ìwà táwọn wí gbogbo jàgídíjàgan wọn ló jẹ́ káwọn yẹn máa fi lọ́kùlọ lọ wá. tí báyìí pé mo wà bí ó máa le wọn ní máa fọ̀rọ̀ mọ́ àlè lọ mí náà tí báyìí pé jàgídíjàgan tí mo ń ṣe káàkiri olùjẹ́ kọ́kọ́ yìí náà náà ẹ wo ẹ má jẹ́ ká wùwà burúkú yìí mọ́ ká bá lọ sẹ́wọ̀n ó ṣú ọ̀dà ìpọ́n máa pa wá èmi ò dẹ̀ ti fẹ́ kú o ìyá mi ti kú bàbá mi ti kú mi dẹ̀ fẹ́ kú àti bá lọ pàdé wọn bó ti jẹ́ gbogbo kẹsì wọn.
wà. Orí ìgbọ́mọ ìwà ti tẹ̀ ọ̀pọ̀lọ́ ìgbọ̀ngbọ̀ tó máa ṣe orúkọ mú oníṣẹ́ náà ní ọjọ́ ìjọba àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ìgbọ̀ngbọ̀. HD camera lọ́lọ́run fi ń ya gbogbo wa kò sóhun tó ṣe wá rí ẹdítọ̀ tó máa gé tiwa mbẹ́ ṣọlá kọ́ ló máa gé o ǹjẹ́ Michael ṣàrà kò sóhun tó ṣe tó gbé ń paṣọ. àṣebí ilẹ̀ yẹ kú ìyá àṣebí múlẹ̀ kó ṣì gbangba ló máa tó sóhun tó ṣe tó níjẹba kékeré náà afẹ́fẹ́ ayé yìí foru ẹrù tó ènìyàn wáyé yìí kẹ̀dẹ̀rẹ́ o àwọn kan o tálá lè fi inú tán kó sáyọ. Ètí lọ́lọ́jà agbára dúró àwọn olùkọ́ tí kú yẹ oníṣẹ́ méjì ju kọ́ mọ́ lù wọ́n lọ́wọ́ ẹnu lọ ipa bàrà dúró apá olówó bí ẹni tí ò lówó rárá apá tálíkà bí ẹni tó lọ́rọ̀ ó ti kú ló mọ́ ikú kan náà ni ó pa àbò pàṣọ bẹ́ẹ̀ fún ṣìkà rọra.